tí nẹ́tíwọ́ọ̀kì mi bá dáa ẹ jẹ́ mọ̀ ṣe gbọ́ ẹ̀yin tèmi tó bá ti yé tí nẹ́tíwọ́ọ̀kì mi bá ti dáa ẹ jẹ́ mọ̀ ṣe gbọ́. ṣé ẹjọ́ tí nẹ́tíwọ́ọ̀kì yẹn bá wà ń bẹ́ẹ̀ jẹ́ kí n máa mọ̀ kí n kàn mọ́ máa rojọ́ dànù ẹ bá mi táàpù ọlọ́ọ̀jọ́ bá dáa fún ẹjẹ́ àṣìṣe ìlú ẹjẹ́ àṣìṣe ìlú ó ti tọ́jọ́ mẹ́ta tá a ti sọ̀rọ̀ nípa Nàìjíríà àbẹ́ nìkan jà kàn sọ̀rọ̀ náà ni àwòsọ tíya ẹni tó bá tẹ́ lọ́rùn ẹni tí ò bá tẹ́ lọ́rùn ẹ má bẹ̀rù pé torí pé mo wọ ìbílẹ̀ lẹ́nu ẹ wò pé mo ń bọ̀ wá jà mi ò jà orí ló mú mi bóyá ń tẹ́ fi ń fúláàgì nù tẹ́rù ń bà yín kọ́kọ́ network is okay ẹ̀yin tẹ́ wà lórí Facebook ẹ̀yin tẹ́ wà lórí TikTok ńkọ́ ṣé wọ́n ń fúláàgì yín nítorí kò yé mi lórí TikTok o I don't know sef your network is not stable wọ́n ní network mi wà okay lórí Facebook bó wa ló ṣe wá rí lórí TikTok tí ò gbádùn Facebook ní network dáa èmi náà ń wò pé kí ló dé tó ń gan pa tó ń ṣe lẹ́lẹ́yà lórí TikTok ṣebí nẹ́tíwọ́ọ̀kì mi rèé kí ló dé ṣẹ́ẹ̀dẹ̀ ṣúọ̀ pé nẹ́tíwọ́ọ̀kì mi kò sí tó ṣe nẹ́tíwọ́ọ̀kì tèmi o kò sí tó ṣe nẹ́tíwọ́ọ̀kì mi o nẹ́tíwọ́ọ̀kì mi wà òkè o àṣebẹ́mi ni mò ń wora mi lórí èmi náà ń wò pé kí ló dé tó ń gan pa tó ń ṣe lẹ́lẹ́yà Facebook mi wà òkè náà wọ́n ń flag ni ẹ̀rù ń bà ya wọn wọ́n ń bẹ̀rù ń bà ya wọn ẹ̀rù ń bà ya wọn ẹ̀rù ń bà ya wọn ẹ̀rù ń bà ya wọn. tí Facebook mi wà òkè náà Facebook ló dúró rè yìí náà ẹ̀rù ń bà ya wọn ni ẹ mọ̀ pé Tenny Ọmọlógo Ìjayà wọn mọ ń táwì wọn mọ tí wọn ò bá lẹ́nu mi ẹ̀rù ń bà ya wọn ohun tó ṣẹlẹ̀ má wọrí ẹ̀yin ni ẹ bá ń táàpù wọ́n ní nẹ́tíwọ́ọ̀kì mi ò wà stable kí ló dé tí ò wà stable reporting ni ẹ rí i pé kò kọjá ojú kan tó wà ní ẹ rí i pé wọ́n ń já wálẹ̀ ni. mo fi sí ó yá ẹ bá ń sẹ́ẹ̀kì rẹ̀ báwọn wọ́n rìpọ́ọ̀tì ní kí ṣẹjọ́ mi àwọn náà ń ṣòṣì tí nǹkan tó ṣe nẹ́tíwọ́ọ̀kì mi ṣe bí Facebook mi ló ranjúlẹ̀ bí iná ẹlẹ́ta Facebook mi ló ranjúlẹ̀ wọ́n ń flag ní ẹ̀yin ni ẹ bá ń táàpù ẹ má bá ń power tap ẹ bá ń rèsì ẹ̀ tó ọ̀bá dẹ̀ ti di wò má bọ̀ lórí Facebook come on Facebook olórí ibú ni wọ́n ó yẹ kẹ́ ẹ ti mọ̀ wọ́n ìbànújẹ́ ayé èèyàn kan nìdùnnú ayé tiwọn ẹkún inú ayé èèyàn kan ní ìdààmú ayé tiwọn so bẹ́yàn kan bá ti ń sunkún nínú tí wọ́n máa ń dùn gbogbo ológo náà máa fi ń ṣe omi mu kò jì ní yẹ wọ́n níwọ̀n bẹ́ẹ̀ yín tẹ́ bá ti ń wò ẹ̀jẹ̀ a máa gbọ́ lọ bọ́ wọ́n ń lé mi bọ̀ mo sáré wọnú mọ́sálásí mo ya bàrà mo wọ ṣọ́ọ̀ṣì o. Now ẹ jẹ́ kí n sáré bẹ̀rẹ̀ torí íńtánẹ́ẹ̀tì yín torí dátà yín ẹ jẹ́ àpọ́nra wa lédi ẹ jẹ́ àwọ̀ kìíní sí ẹ má bínú ẹ jẹ́ àgbélé ìtì ń pọ̀ kí ló dé ooru mú mi ó yá kí la fẹ́ sọ lẹ́ni ẹ̀yẹ èèyàn mi a fẹ́ sọ lórí ọ̀rọ̀ Nàìjíríà n tó ń lọ lọ́wọ́ ní Nàìjíríà mùṣkílà tó ń bára wọn fà lọ́wọ́ ẹ jẹ́ kémi náà sọ òye tèmi lórí ọ̀rọ̀ Èkó lórí protest tẹ́lẹ̀fẹ́sẹ̀ lẹ́kọ̀ọ́ ká tó wá bọ́ sórí ọ̀rọ̀ ìmọ́lẹ̀ justice for Mohbad continua alọ́rọ̀ tá a fẹ́ sọ púpọ̀ lórí tiẹ̀ náà ẹ jẹ́ kí ìyá yín yọ mi mú bí. ọmọ ìjọ mi hallelujah o agogo mi bẹ́ẹ̀ ilé dìde mo ti bá ilé dìde báyìí ní sí fúrò òkè. Now mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ Tenny Ọmọlógo níbikíbi tí ẹ bá ti ń gbọ́ mi
jákèjádò àgbáyé. Láṣẹ Ọlọ́run ọba Olódùmarè ẹ ní mọ sàárì ọmọ. Ayé ò ní fi ọmọ pa yín lẹ́kún o. Ọlọ́run ò dẹ̀ ní fi san ara yín dè yín. Ìsan ara yín ẹ̀jẹ̀ ara yín Ọlọ́run ò ní fi dè yín. Tí wọ́n bá ń pín pósí ní tọ́rọ́ ẹ ní bá wọn rówó rà. Ẹ̀yin abiyamọ ayé bó ṣe wù kẹ́ ẹ pẹ́ tó nínú ayé, kò sí bẹ́ẹ̀ ṣe lè pẹ́ tó nínú ayé ẹ ní sunkún lórí àwọn ọmọ tẹ́ ẹ bí. Ẹkún ayọ̀ lẹ́ẹ̀mọ̀ sun tó ti má lẹ́ẹ̀ ní sunkún irọ́ mo pa. Torí àwọn ẹkún kan wà téèyàn máa ń sun bóyá wọ́n ti ròyìn pípọ́ mẹ́ni yìí ò ní gíráduétì, bóyá kò tiẹ̀ ní kò tí kankan nú àwọn ọmọ rẹ tó máa kàwé jáde, gbogbo wọn mọ drop out ni wọ́n mọ jẹ́. Mo yóò sọ fún ọmọ rẹ pé ò lè rí ilé ọkọ gbé, kò tiẹ̀ lè lọ́kọ débi tí ó bímọ láyé, wọ́n ti ń fi àgàn yọ, ó ti pẹ́ ní ọkọ kò rọ́mọ bí wọ́n sì ti fi ń yọ ọ́. Bóyá wò tiẹ̀ nílé lórí, bóyá ọmọ rẹ ìwọ bàbá àtìyá ẹ̀ nílé, bóyá ọmọ yín nínú gbogbo ẹbí yín, àwọn ọmọ ọ̀rẹ́ àwọn gbogbo nọ́mbà wọn sílé ìwọ òrílé sí, ṣùgbọ́n ọmọ rẹ wá gbọ́n yànú kúrò lára rẹ ó sílé fún ọ sọ̀n pọ̀ bu ẹkún ọmọ nìyẹn, ara ọmọ náà lẹ́kún ti jáde. So téèyàn bá léyìn ò ní sunkún lórí ọmọ, àákàn máa là á ní ẹkún ìbànújẹ́ lórí ọmọ ẹ̀ ní sun, ẹkún ọ̀fọ̀ lórí ọmọ ẹ̀ ní sun, ẹkún ìdààmú lórí ọmọ ẹ̀ ní sun. Kán wá gbé kú wá ká ẹ mọ́lé, kán gbọ́mọ wá ká yín mọ́lé pé ẹ mọ̀ sí ẹ jókòó síbí, àwọn tó kù lẹ̀ máa sànjọ́ fún ẹ. Ẹ bá mi mú ìyá rẹ̀ wọlé, ẹ lọ fi bàbá rẹ̀ sápà bí kan, ẹ jẹ́ kí ìyá lọ dúró lẹ́gbẹ̀ẹ́ bí bẹ́ẹ̀ o, sóòná gbédè o, ẹ mọ̀ sí lẹ́kùn yẹn, ẹ sáàfilẹ̀lẹ̀ ìwọ ìyá ẹ bá mi mú ìyá yẹn kó lẹ́gbẹ̀ẹ́ bẹ̀ yẹn, ẹ gbé ọmọ yẹn gbẹ̀yìn kùlé, kò ní ṣẹlẹ̀ sí ẹ, kò ní ṣẹlẹ̀ sẹ́mi náà, kò ní ṣẹlẹ̀ sí ẹ, kò sì ní ṣẹlẹ̀ sẹ́mi náà. Láṣẹ ọba Ọlọ́run Olódùmarè ọba kọ́dá ayé ọba ṣẹ̀dá ọ̀run, bó ti pẹ́ kẹ́ ẹ pẹ́ tó lé ayé ẹ̀ ní sunkún lórí ọmọ ẹ̀ ní mọ sàárì ọ̀nà. Ayé ò ní fọmọ yín dá yín lóró, ayé ò ní fọmọ dá yín lóró. Ẹ bá ń tẹ láìkì o, ẹ bá ń gbọ́wọ́lé o, ẹ mọ̀ pé lórí ibú ni wọ́n fẹ́ tẹ́yìn ọmọ ológo láàrin wọn. Àwọn òsì rán yàrá yẹ anybody wọn sẹ́, torí yàrá ìyá wọn kọ́ ló gbé mi lórí social media yìí. Ìyá wa àwa yìí ti ń sọ̀rọ̀ kí yàrá ìyá wọn tó jáde síta, wọ́n wá dé tàbá yìí wọ́n fẹ́ dọ̀gà láwọn ìyá wọn lórí godmother ní tẹ́ni ọmọ ológo láti lẹ̀. Thank you ẹ fún mi ní star lórí Facebook, jẹ́wọ́ ẹni tó fún mi star mo ti ẹ̀rọ orúkọ, anyways ní orúkọ rẹ later ní post rẹ ní tẹ́ fún mi ní star lórí Facebook. Mo ti rí ẹni tó fún mi ní tí orúkọ ẹni yẹn but orúkọ ẹni yẹn kò so. Anyways thank you o, yóò bá ń dáa fún ọ ìwọ tó fún mi ní star lórí iṣẹ́ Facebook, yóò yí ọ. Now, thank you mommy, God bless you. Now, ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ láti bí. Wọ́n lẹ fẹ́ ṣe protest ní Èkó, ẹ fẹ́ ṣe protest nínú Nàìjíríà. Wọ́n ní Àtíkù jáde, ó lóun máa fún yín ní full support láti ṣe protest tẹ́ fẹ́ ṣe. Wọ́n wá ní àwọn ọba yín nínú Èkó, bí àwọn Ẹlẹ́gùṣí àǹkó, gbogbo àwọn ọba yín, àwọn most of àwọn ọba yín nínú Èkó, wọ́n náà gbé orò jáde. Ẹ dákun sógun láyé ni. Wọ́n lẹ gbé orò jáde, kẹ́nìbọ̀dì má ṣe kí ni, kán má protest lórí ohunkóhun. Kódà wọ́n lẹ́nìkan kò gbúdọ̀ protest lórí ohunkóhun, kò sí tí mi ń ṣe ni náà, gbogbo ẹ̀ náà ó dà bẹ́ẹ̀. Wọ́n ní Dangote náà tún ti pariwo rawọ́ ẹ̀bẹ̀ síta bí àsìmbọ̀ lórí ti Dangote, ẹgbẹ́ àyanjú tó ní oní protest ká lè mórí lọ sórí ti ìmọ́lẹ̀, torí alọ́rọ̀ sọ lọ́dọ̀ mọ́lẹ̀ ń tiẹ̀. A sì láwọn ọ̀rọ̀ kan tá a fẹ́ yànnà látàwọn fídíò kan tá a fẹ́ play tá a fẹ́ fi kúnkúnra wọn, torí àgbùdọ̀ mọ́ra wa létí. Kì í ṣe torí ìmọ́lẹ̀ lèmi ṣe ń jà lọ́wọ́ báyìí, torí ìmọ́lẹ̀ ti kú ó ti lọ, kò dẹ̀ lè jí mọ́. Ṣùgbọ́n torí àwọn ọmọ mi ní ariwo tí èmi Tenny ọmọ ológo ń pa, ẹ bá mi gbọ́wọ́lé lọ́fà àti láìkì. Wọ́n report àkáǹtì mi ni, kò sí nǹkan tó ṣe ní íńtánẹ́ẹ̀tì mi. Facebook ló dúró tó ranjúlẹ̀ bí náà ló jìn. Mo dẹ̀ ń tún wò ń bò mi ìdẹ̀rí kó gan pa mi ìrí kó skip Facebook yẹn, TikTok ló skip torí pé wọ́n ń gba yín sí reporting, wọ́n report yín ni, but don't mind. Ìwọ tó bá ti rí mi wò lórí TikTok máa bọ̀ wá sórí Facebook, máa bọ̀ wá sórí Facebook Tenny ọmọ ológo, mo wà ń bẹ̀, àyàmú díẹ̀. Now, nígbà tí Buhari wà ní ipò ìjọba,
tí ẹ bá fẹ́ ṣe protest ní gbogbo inú Nàìjíríà ẹ máa ń free láti ṣe nígbà tí Buhari gan wà ń bẹ̀ bọ̀ tó bá ti dé sí ti Èkó wọn kì í jẹ́ kẹ́ ẹ ṣe protest láti ilẹ̀ ní Èkó bọ̀ gbogbo inú Nàìjíríà pátá lẹ ti máa ṣe protest. Ṣé ẹ ti gbàgbé ní tó ṣẹlẹ̀ ní 2020 nítorí pé wọ́n ti fọkàn sí pé àwọn ń lọ sí ipò ààrẹ bàbá yín ní Bodilum. I don't support anybody and I will never support old cargo. Nobody can shut me up. N ò ráyè tí ni mo kàn ṣe dákẹ́ fún yín pé kẹ́ ẹ máa ṣayé yín lọ torí mo kìlọ̀ fún yín. Bẹ́ẹ̀ dẹ̀ ṣe ń pariwo ebi ń pa yín ìyà ń jẹ yín ẹ̀ bá dá sí ẹ mọ́ pè mí n tó yó yín lẹ́ ń jẹ lọ́wọ́ yìí inú mi sì ń dùn lọ́wọ́ torí mi yẹn enjoy tó ń lọ lọ́wọ́ ẹ bébí sì ń pa yín kódà tẹ bí àtàrà mi tán ń sunkún lọ́wọ́ I'm very happy torí èyí tó bá ti gbowó tó dìbò tó ṣe bẹ̀ yóò jìyà ọdún 4 torí èèyàn máa ń ronú ó mọ̀ ní ó kàn tó kàn dùn mí ni pé ọdún 4 tí mo fi darapọ̀ mọ́ ìjàngbara Yorùbá nation tí ọkàn tèmi tó dúró lórí òtítọ́ pé kí orílẹ̀-èdè yẹn kó bá pín tí orílẹ̀-èdè bá pín tí Nàìjíríà bá pín ó dára oníkálukú a máa ṣe ìjọba rẹ̀ tó bá jẹ́ pé wọn wá fẹ́ kí Nàìjíríà break up kí gbogbo yín pín tẹ́ bá wà ní regional system oníkálukú a máa ṣe ìjọba tiẹ̀ tó oníkálukú bá ṣèjọba tiẹ̀ tó jẹ́ wípé àlùmọ́nì àwọn resources tó wà ní state ní ìlú oníkálukú ní country oníkálukú bí ilẹ̀ Yorùbá Àrẹwà and Igbo side even middle belt tí àwọn resources tó bá wà lóníkálukú ẹ máa fi develop lu yín àwọn ọmọ yín mo pariwo ń gbà náà tó mo láwọn ọmọ yín tó wà nílùú òyìnbó yálà Ìgbò ni yálà Yorùbá ni yálà àwọn tó jẹ́ Àrẹwà ni tí wọ́n wà nílùú òyìnbó káàkiri eléyìí tí mi ti dàgbà sílùú òyìnbó God bless you Mọ́mí Temperance tó ti wà nílùú òyìnbó tó ti gbó ẹlòmíì ti lò 40 years nílùú òyìnbó ẹlòmíì ti lò 50 years nílùú òyìnbó ó sì ń ṣiṣẹ́ bí akúra ẹ máa ráwọn ìyá 70 tó jẹ́ pé ó yẹ kán ti wà kán máa gba petition pension ní àwọn kán máa fún wọn ní pension kán wà nínú ilé kán máa fún wọn lóúnjẹ kán máa gbádùn ẹ sì tún rí wọn nílùú òyìnbó tí wọ́n mọ láwọn lọ bíṣẹ́ nítorí pé ìlú òyìnbó àṣekúdúró ogbó ni sáwọn ọmọ tí wọ́n lè kán wà ní age 70 kan láwọn fẹ́ máa lọ bíṣẹ́ bọ̀ torí pé yìí jẹ́ black ẹ̀ ṣe torí pé bùkátà tó wà lé gan ti pọ̀ fún yín jù kò síbẹ̀ ṣe lè dàgbà tó wọ́n tó máa béèrè owó lọ́wọ́ yín ni kẹ́ invest síbẹ̀ tó ẹ̀ sì tún máa lọ bíṣẹ́ kẹ́ invest ṣùgbọ́n tó bá jẹ́ pé orílẹ̀-èdè tí yín dáa tó nítumọ̀ ní gbogbo àgbáyé ń tẹ̀mí mọ̀ ní pé tí èèyàn bá lọ sí ẹ̀yìn odi wọ́n máa ń sọ pé èèyàn máa lọ kéré oko wálé ni kó lọ ṣiṣẹ́ kó dẹ̀ wá sílùú kó wá ṣe business ṣùgbọ́n orílẹ̀-èdè ti Nàìjíríà ò fàyè gbà ṣùgbọ́n tó bá jẹ́ pé àwọn ènìyàn yìí wọ́n dúró pé bóyá tẹ̀ bá tiẹ̀ fẹ́ kórílẹ̀-èdè yín pín tẹ̀ bá dúró ní ọ̀ndà bóyá kẹ́ wà ní regional system bí wọ́n ṣe ń ṣe láyé àwọn Awólọ́wọ̀ àǹkó tó jẹ́ pé oníkálukú ń ṣèjọba tiẹ̀ tí ò ní síjà Fúlàní Haúsá wọ́n wà láàyè wọn wọ́n mọ̀ ṣèdájọ́ ayé tiwọn ohun tó àwọn náà ní resources wọ́n ní resources ń bẹ dáadáa àti Boko Haram ṣe pọ̀ púpọ̀ ń bẹ yẹn wọ́n ní góòlù ń pọ̀ ní ilẹ̀ Haúsá tán lè máa fi bọ́ra wọn but àwọn owó ló ń jẹ́ sí báwọn olórí tiwọn náà ń jẹ́ tán fìyà jẹ àwọn ọmọlẹ́yìn wọn nǹkan àlùmọ́nì pọ̀ nílẹ̀ Haúsá tó ń mú owó wá fún wọn àìmọye nǹkan ṣùgbọ́n torí pé àwọn tó jó lórí wọn náà wájú mọ́ àwọn olóṣèlú wọn wájú mọ́ wọn ò fáwọn ọmọlẹ́yìn wọn fìyà jẹ wọn àwọn èèyàn ò wá ronú láwọn ọmọlẹ́yìn ò ronú ọ̀dọ̀ tí wọ́n ń bì náà warí mọ́ wọ́n warí mọ́lẹ̀ Yorùbá wa náà karamọ́ tán pa àwọn àgbẹ̀ wá kiri nínú igbó tí wọ́n lẹ́nìbọ̀dì ò ní ṣiṣẹ́ torí pẹ́yìn lẹ lọ sùkúù mi ìmẹ́ni tó kó bá wọn wọ́n máa ní wọ́n fìyà jẹ wọn jẹ́ káwọn relé ìwé mi ìmẹ́ni tó kó bá wọn bí yàyà bàbá kúnlákú wọn ló rán àwọn tọ̀dọ̀ tèwa nílẹ̀ Yorùbá nílé ìwé tó jẹ́ pé wọ́n ní pé kẹ́yìn má relé ìwé lọ́dọ̀ tí nígbà tí Yíbò bá ń tọ́ àwọn ọmọ tí wọ́n pé ẹ̀yin náà lọ sùkúù tí Yorùbá sọ pé ẹ̀yin ọmọ ẹ̀ lọ sùkúù tẹ́yìn sọ pé no ẹ̀ lọ sùkúù àlìmọ́njírì ẹ̀yin ọmọ ẹ̀ lọ sùkúù tẹ́yìn sọ pé no ẹ̀ lọ sùkúù àlìmọ́njírì àwọn tó dẹ̀ ti já nínú yín sí wọ́n ti já wọ́n ti gbọ́n wọ́n ti ń kàwé èwo tún wá ní wàhálà àṣekúdódó pé tẹ nínú kò sí nǹkan kan nígbà tẹ̀dẹ̀ lẹ́ẹ̀pẹ́ ṣùgbọ́n mi ò bá yín wí nítorí pé èmi ò rínú èmi rínú ẹ̀yin róde torí pé ó kàn sí ọ̀dọ̀ tiyín ká lèmi mọ̀ pé géèmù ọdún 4 ni mo fi Yorùbá nation gbá pé géèmù náà gbá géèmù election náà fi Yorùbá nation gbá èmi gò ní bá yín dúró lórí regional èmi ò ti bá yín máa pariwo látilẹ̀ ìtàn bá bí iye rẹ̀ kó wá sábẹ́ mi kó wá máa sọ òsì tí bá mọ̀ pé géèmù lẹ fi gbá torọ́dún 4 kéèyàn fi ṣòfò dànù kó fẹ́ jú kẹ́ẹ̀sọ ẹni yẹn di nǹkan míì kalẹ̀ ẹ sọ mí di ẹ̀rù jẹ̀jẹ̀ ẹlòmíì máa rí mi bẹ́ẹ̀ rú adé máa bá pé àǹtí Tẹ́ni ṣe bí torí bí mo ṣe máa ń sọ̀rọ̀ ńgbà náà ni
gbogbo ẹ̀dà kí lẹ fi san fún wa ibi kọ́ lẹ san fún wa ẹ̀yin olórí burúkú akóṣùbérò ṣé bí gbogbo nàìjẹ́ náà kọ́ lẹ́ para yín bara yín gàba yín nìsín tẹ́ni tó dàrin yín rú abẹ́ náà kọ́rí àmọ́ wíwí ńgbà náà pẹ́ lágbájá ibẹ̀ náà dàrin yín bọ́n ṣe ń gbowó tán gba 10 million náà gba 2 million náà gba 10 million náà gba 2 million àwọn ò mọ̀ rí 2 million gbà fún bẹ́ẹ̀dẹ̀ kódà wọn kó káàṣì 500,000 naira lé mi lọ́wọ́ rí fún bẹ́ẹ̀dẹ̀ 300 cash wọ́n lè dá kan fi sọjọ́ ọ̀bí fún mi kan fi ṣe celebration kan fáwọn èèyàn lówó kan lọ ṣe kéèkì o kan ṣe gift kan lọ fáwọn èèyàn bọ̀ kan kó lé mi lọ́wọ́ káàṣì báyìí kan kó 500 300,000 naira 250 kan kó lé mi lọ́wọ́ káàṣì báyìí fún bẹ́ẹ̀dẹ̀ kò jọ torí pé mi gò ní dààmú àwọn èèyàn mi wọ́n máa ń donate tán máa ṣe celebration fún mi tán máa ṣe party fún mi bọ̀ pé kankan bàtà ọdọ́ tí wọ́n ń gba 2 million cash fún birthday wọ́n ń gba 10 million fún studio èló ni studio tèmi náà ṣe èmi náà mọ̀ ṣe studio kò mọ̀ sẹ́ni kankan tó bá ń ṣe studio app mọ̀ ní o mo dẹ̀ ń subscribe $460 lé lórí every year kò sí nǹkan tó wà ń bẹ gbogbo background ọkàn mọ̀ ṣéǹjì ẹ̀ ni ju kó jókòó lọ ẹ dákun ṣé mo fẹ́ lọ rẹ́ra studio ni kò sí nǹkan tó jọ studio ju pé mo ra kámẹ́rà lẹ́yìn kámẹ́rà mo sì tún ra máikrófóònù mo sì wá tébù mo gbélé lórí mo má gà mo jókòó mo sì gangi mú sí iwájú ẹ dákun ṣe studio nù náà ń gba 10 million lé lórí awíwí gbà náà wọn ní tẹ́ni ọmọ ológo ló fẹ́ dàrí àwọn rú tírélà wá jàmù àgbà kó wọ́n sìn ẹ tún lè máa dárúkọ mi lémi tẹ́ ní mo dàrí yín rú kírẹ́tẹ̀ ń dárúkọ mi ẹbẹ́ ń fún yín lépè ṣé bẹ́ẹ̀ ní èmi mo dàrí wọn yín rú tẹ́ni ọmọ ológo o so ẹ mọ̀ bẹ́ẹ̀ pé ẹ̀yin ẹ mọ̀ àwọn tó ń dàrí yín rú ẹ mọ̀ ẹni tó ń ba ayé yín jẹ́ awí fún yín ṣe bẹ́ẹ̀ nígbà ẹ̀sìn tó ń gọ̀ lọ báyìí ẹ máa gọ̀kú ni nígbà tẹ́lẹ̀ ṣó bẹ̀rẹ̀ ẹ̀yin lẹ́ ń fìyà já àwọn èèyàn lọ́wọ́ báyìí torí most of you yín ni mo rí yín lẹ́yìn ọmọ tẹ́ ẹ sọ pé Yorùbá lẹ́ ń gà fún tẹ́ ẹ pera yín Yorùbá tẹ́ ẹ ní ọmọ àlè lẹ́ni tí ò bá ti support Tinubu ọmọ àlè Yorùbá lẹ́ni tí ò bá ti support Bọ́lá Ahmed Tinubu kì í ṣe ọmọ ọkọ lẹ Yorùbá ẹ bá mi power tap ẹ bá mi gbọ́wọ́lé lọ́ọ̀fù àti like ẹ bá ń like àti lọ́ọ̀fù ọlọ́ọ̀jù bá ń dá fún yín ọlọ́ọ̀jẹ̀ káyọ̀ yín ó dé mo mọ tí n ṣe ń bí sọrí ìwọ tó gbé rẹ́ẹ̀dì wá sórí ètò mi ìsọpọ̀nà ni yóò pa lé yóò pọ̀ ní kò ní dáa fún ẹ máa sọ fún yín pé tẹ bá wá sórí ètò mi láti wá pé nǹkan tí ò dá máa gbé ọ ṣépè má wọrí èpè pọ̀ ńlẹ̀ fún ẹbí yẹpẹ̀ ní tó bá wá bí tó mú ẹ wá ti wá máa gbé rẹ́ẹ̀dì sórí ṣó oníṣò tí ń pè ọ́ tó wá jẹ́ sáàdì ẹ̀ mo jì lùwọ́ gbé wá ìbànújẹ́ ò ní tánú ilé ẹni tó bá dà mí láàmú torí ìdọ́dọ̀ yín ó yá bọ́ọ̀sì blocking dànù block God bless you ò ní yẹ ọ́ kára gbà fún ọ tèmi wá wà nínú àwọn tẹ́mọ̀ á dà láàmú ni ọgbà kàǹtì mi wà tó ń gbé mi wà torí mo ti mọ wọ́ọ̀nù yín ẹ mọ̀ tẹ́ rádà sórí ètò mi tó bá mọ̀ pé tí n sò tẹ Ọlọ́run kẹ́ kó rí ibu yín sọ gbó now nígbà tọ́rọ̀ election wà ńlẹ̀ ẹ̀yin ọmọ àǹtí mi nẹ́tíwọ́ọ̀kì ló wà òkè o àṣebẹ́ mi ni mò ń wúra nígbà tọ́rọ̀ election wà ńlẹ̀ nígbà tí ọ̀rọ̀ election ṣẹlẹ̀ ṣe ń gbọ́ mi gbogbo wa yìí èmi mo máa pariwo tó mo mọ̀ bẹ́ẹ̀ ṣe pè mí lọ́mọ àlè nítorí ọ̀rọ̀ pé mi ò bá yín sọ́pọ́tì election tẹ́ ń fi Yorùbá gbá géèmù tí mo ní no tí Gbádébọ̀ fẹ́ jẹ gọ́fúnà lẹ́kọ̀ọ́ tí Gẹ̀ǹdọ̀ fẹ́ ṣe gọ́fúnà lẹ́kọ̀ọ́ tí Sanwó-Olú náà ṣe gọ́fúnà Sanwó-Olú ti ṣe rí nígbà tí Sanwó-Olú ṣe rí gbogbo yín lẹ mọ̀ tójú yín rí nínú Èkó àwọn Buhari tí ń ṣe APC náà wà ń bẹ̀ lánàá àwọn náà ṣe tàná ẹ mọ̀ ìgbésí ayé tí APC fàyè yín rán ẹ mọ̀ tí APC ṣe fún yín gbogbo state tí APC ti jẹ gọ́fúnà ẹ lọ wo bí ìlú yẹn ṣe rí ẹ lọ bó ṣe ń pariwo bó ṣe ń complain ẹ lọ bó ṣe ń pariwo tí wọ́n ń complain lórí ebi o àti wọn sanwó òṣìṣẹ́ a mọ̀ pariwo tó ń gbà náà o ó dìgbẹ̀ lẹ́sàn mo mà kígbe mo tún rán yín létí gbogbo àwọn ẹ̀rí nínú EndSARS tó jẹ́ wípé ẹ̀yin ò rí tí ò hàn síta nígbà tí MC bóde tó ní kò sẹ́ni tó kú nínú EndSARS tó ní kò yìnbọn pẹ́ anybody pé rọ́ ni mo gbé pa mo bá mú ẹ̀rí wálé yọ kọ̀ọ̀kan àtẹ̀yí tí ò tiẹ̀ sí lórí social media rárá mo bá yín gbé gbogbo ẹ̀ síta lágá mo bá yín mú gbogbo ẹ̀ síta sọ́sọ́ mo dẹ̀ bá yín post ẹ̀ kódà kò tí ì tán mo sì tí ì ní DMB dẹ̀wò mi delete báwọn mẹ́ẹ̀ delete o dẹ̀wò bọ̀ mẹ́ẹ̀ delete
May delete iṣẹ́ rẹ tó lè wá njọ́ mi kan tó sọ fún mi pé mo pa màsáyé tó bá wọn mú wá may delete I don't delete bọ́n delete nǹkan tí a bá wọn. wọ́n lé mi bọ̀ mo sáré wọnú mọ́sálásí mo ya bàrà mo wọ ṣọ́ọ̀ṣì o ọlọ́run gbè mí níjà o ìyá tó jẹ́ bàbá kó má jọmọ òun ló dífá fọ́mọ ìkà o orí 2020 ó pọ̀ mbẹ́ iyẹ̀pẹ̀ mọ́ lóòdù. now lórí eléyìí tèmi bá ń sọ lọ́wọ́ yìí mo bá yín gbé jíjà pé kẹ́ ẹ lè rántí pé kẹ́ ẹ lè ronú wípé kò sí nǹkan kan o ẹ rántí n tó ṣẹlẹ̀ nínú EndSARS o nígbà tó rẹ̀ EndSARS ṣẹlẹ̀ tí gbogbo yín bóde tẹ́lẹ̀ fẹ́fẹ́ ronú yín hàn nígbà náà àṣẹ nígbà ẹ mọ̀ pé gbà coronavirus wà ń tàn time yẹn coronavirus wà during the time wọ́n fún yín ní palliative wọ́n ní bàbá Adébóyè ó fún yín 10 million àwọn Tèmítọ́pẹ́ Joshua wọ́n fún yín 10 million Two-Face ó fún yín ní 10 million wọ́n sàásì gbogbo wọn lọ tán ní pé wọ́n fún ọ́n dá owó yẹn fún government láti fi lè ra oúnjẹ fún àwọn ará ìlú wọ́n dẹ̀ méṣù ọ̀pọ̀n ra àwọn oúnjẹ yìí wọ́n dẹ̀ lọ kó pamọ́ sínú warehouse torí ẹ̀ máa ń gbàgbé nǹkan níyà ṣe máa ń jẹ ọpọlọ ẹlòmíì yín ẹ̀yin olólùfẹ́ Tenny Ọmọlógo kọ́ ní bá wí o ẹ̀yin kọ́ ní bá wí o tí n bá sọ pọ́pọ́lọ wọ́n ti mọ́ra wọn ẹ̀yin tèmi kọ́ yóò sì bá ń dáa fún yín ẹ bá ń táàpù ẹ má bá ń táàpù ẹ má bá ń gbọ́wọ́lé lọ́fà àti láìkì ló ń jẹ́ báwọn yóò sì yẹyẹ ẹ̀ ní sórí ibú nígbà tí wọ́n dá owó yẹn kì í sowó òlu o kì í sowó gọ́ọ̀mẹ̀ntì o àwọn olówó Nàìjíríà ni wọ́n dá 10 million wọ́n wá kó fún gọ́ọ̀mẹ̀ntì pé kí wọ́n fi ra oúnjẹ sí ìlú ní during the coronavirus ní 2020 níbi tí àwọn olórí yín ya olórí burúkú ọ̀dájú ènìyàn dé láwọn tẹ́ ń pọ́n lẹ́nìí sọ fún yín yẹn o torí kìí ṣe olórí lọ́dọ̀ tèmi olórí yín tẹ́ ẹ gbà fún láwọn wèrè tẹ́ ẹ gbà fún wọ́n dẹ̀ ra oúnjẹ yìí wọ́n dẹ̀ lọ kó pamọ́ sínú warehouse wọ́n wá mú oúnjẹ yìí wọ́n wá ń pín wọ́n wá ń bù fúnra wọn wọ́n ń pín fún ọba wọ́n ń pín fún gbá àwọn olóṣèlú ń pín tiwọn wọ́n ń pín nínú ẹ̀ fún oúnjẹ láì pọ́n gba sálárì ẹni tó ń gba 25 million lóṣù wà nù wọn wardrobe allowance wà ń bẹ̀ gbogbo owó tẹ́lómi wọ́n ń gbà ìmí ń gbà tó 50 million lóṣù etí yín ò rí nígbà tán láwọn senators yín pé 45 million naira every 2 weeks fún owó mọ́tò lásán fowó ká àbí kí náà ń pè é wardrobe allowance àbówó fàájì tán pín owó fàájì pé kankan máa fi ṣe fàájì ìwọ ń bẹ lé tó ń sunkún wọ́n wá mú nínú owó táwọn gbà 45 million wọ́n wá mú chicken change bí 5,000 naira wọ́n wá fi ra ògógóró fún ìwọ tó ti ya wèrè wọ́n wá ra ògógóró àti sìgá fún lórí burúkú tó pọ̀ jù nínú ẹlòmíì nínú Nàìjíríà tán bá ti ra sìgá fún tẹ́ bá ti jẹjà rẹ́ni tó lówó lọ́wọ́ tẹ́ bá ti jẹjà ní popular person kan ẹ máa dà mí lábẹ́ ni bó bá jóbìnrin ni yín ẹ máa dà mí ni tán bá ti jẹjà ya fọ́tò fún wọn ara yín ó máa gbọ̀n ẹ nílé sùn ẹ nílé wo mo wà lórí show mo wà lórí ètò hello mo wà lórí ètò mi ò gbọ́ yín o. All right. nígbà yẹn wọ́n wá lọ kó oúnjẹ sínú kò wá sí state kan nílẹ̀ Nàìjíríà yẹn tí wọ́n kó oúnjẹ pamọ́ bẹ́ẹ̀ délé Haúsá ẹ̀ ń bóúnjẹ bẹ́ẹ̀ délé Yíbò àní nínú gbogbo Nàìjíríà yẹn bí Nàìjíríà ṣe tóbi tó 200 million people 200 plus million people wọ́n dẹ̀ kó oúnjẹ pamọ́ sínú ilé wọ́n dẹ̀ pín oúnjẹ yín thank you ayẹyẹmí yín káyọ̀ welcome wọ́n dẹ̀ kó oúnjẹ yín pamọ́ sí inú ilé ìyá dẹ̀ ń jẹ yín ní during the coronavirus ẹ̀ dẹ̀ ń kélé every day every night pé kò sóúnjẹ nínú ilé gbogbo yín dẹ̀ ń pariwo pé kò máa sóúnjẹ ebi ń pọ̀ lódò wọ́n tún wá ń ṣe curfew wọ́n tún gbé curfew jáde tún máa sọ pé àwọn gbúdọ̀ bọ́ta lè lọ bíṣẹ́ lè lòde wọn láwọn gbé kọfì jáde wọn lè láwọn ṣe kíní kan ìta ńtọ́jáde ń gbé jáde nígbà gbogbo gbà tí wọ́n fi tọ́ pé àwọn gbé wọ́n ṣe kọfì gbà yẹn wọ́n fi ń kó àwọn irinṣẹ́ tí wọ́n fi selection lórí burúkú wọn wọlé ni wọ́n fi ń kó àwọn machinery àwọn ọmọ òfò tán fẹ́ lò láti fi bá wọn ṣe election tán fẹ́ fi ṣe ìjàmbá fún yín tó rántí ti ní plan lẹ̀ fún yín àwọn wèrè tí wọ́n lò láti wá yìnbọn pa yín níbi tẹ́ bá ti ṣe protest náà ń kó wọlé tàmí ẹ̀ wọ́n máa láwọn ṣe kọfì fún yín àwọn ṣe kọfì fún yín
wọ́n ti ń kó àwọn machinery wọn wọlé ní time yẹn, gbogbo irinṣẹ́ burúkú tí wọ́n lò fún ìjàmbá wọ́n ń kó wọlé. Ó wá kúrò bẹ́ẹ̀ ó di 2020. Èmi fẹ́ béèrè lọ́wọ́ yín, báwo talent tó dictate warehouse ní 2020 ni mò ń sọ yìí o, báwo náà ṣe mọ̀ pé oúnjẹ wà nínú warehouse tí gbogbo yín lọ jálẹ̀kùn rẹ̀ kiri? Ǹjẹ́ ẹ béèrè lọ́wọ́ ara yín dàárọ̀ yìí? Ṣé bí ara yín lẹ̀ tún bá jà? Ẹ máa tàtàkì ara yín lórí social media. Ẹ máa sọ pé Táyé Bọ́bí, Kẹ́hìndé Bọ́bí, Ṣàkírà ìwọ́dà, ẹlẹ́rìí burúkú. Ẹ máa tú àṣírí ara yín, máa fi ara yín ṣẹlẹ́yà. Àwọn nǹkan tó yẹ kẹ́ ẹ mú gbọ́ ẹ̀ ní mú gbọ́. Ẹ máa bára yín jà. Ǹjẹ́ ẹ béèrè lọ́wọ́ ara yín ní ìgbà náà ní during the corona inquest yẹn, coronavirus ní 2020 nígbà protest yẹn, pé báwo ni wọ́n ṣe dictate inú warehouse tí wọ́n kó oúnjẹ sí? Ẹ ti mọ̀ pé àwọn náà ń ṣe yín, náà ń gbà yín. Torí kò yé mi ní o, ẹ bẹ̀rẹ̀ protest bóyá bí òde 15 October 15 ni protest bẹ̀rẹ̀. Ṣé 15 yóò dẹ̀ pé 14 15 ni protest ti bẹ̀rẹ̀ nínú Nàìjíríà. Ẹ ń ṣe káàkiri from state to state, different state lẹ́ẹ̀kan náà ni gbogbo yín rọ́ jáde. Ẹ ṣe nílùú Èkó, ẹ wo ohun tán fojú yín rí nílùú Èkó. Nígbà tó wá di October 20, gbogbo yín wá kóra yín jọpọ̀, ẹ lọ sí Lẹ́kì. Kí ètè tó dénú Lẹ́kì gan, ẹ wo iye ẹ̀mí èèyàn tó bọ́lẹ̀ lásán. Nínú Òṣòdì ni o, ní Ṣàngó ni o, kò sínú àdúgbò kan tí wọ́n ti mẹ́mí èèyàn balẹ̀ nínú election, nínú protest tí wọ́n ṣe nínú EndSARS ní 2020. Kò wá sí nínú Nàìjíríà tí wọ́n ti fẹ̀mí ṣòfò. Níbàdàn kọ́ bó ṣe ń ju ọlọ́pàá lọ́lọ́pàá ń jóyàn bẹ́ẹ̀ ń para yín. Kó wá di 2020, ó wá di on the 20 October 2020. Ẹ wá lẹ́ lọ ṣe protest. Àwọn òṣèré, èmi bí àwọn actress, gbogbo àwọn actress tí wọ́n lọ ṣe Nigerian flag tí wọ́n wá kó bá yín nínú election, nínú ìgbà tẹ́ ṣe protest ní 2020 yẹn, nínú Lẹ́kì tẹ́ wá ṣe, tí wọ́n tẹ́ lọ bẹ̀, tí ẹ dẹ̀ gbólórin wá, ṣe mọ̀ pé MC Olúọmọ wá bẹ̀, Sanwó-Olú wá síbẹ̀ o. Àwọn èèyàn ńláńlá ni wọ́n wá bẹ̀, gbogbo àwọn olóṣèré, àwọn olórin wọ́n wá bẹ̀, Òṣùpá wá, Saheed wá bẹ̀, gbogbo wọn yẹn ni wọ́n wá síbẹ̀. Ìmíì tó ẹ̀ tó wá fún yín, Tiwa Savage, àwọn míì tó wá dáná oúnjẹ fún yín. Gbogbo àwọn ọmọ Fálànà ni wọ́n wà ń bẹ̀ tán wá fún yín ní full support. Kí ni mo pè? Full support ni wọ́n fún yín nínú election, nínú protest bẹ̀sẹ̀ ní 2020. Ṣùgbọ́n nígbà tí wọ́n máa yin ìbọn pa yín, ó béèrè lọ́wọ́ ara rẹ bó ṣe wò mí bá mi gbówólé lọ́fà tí láìkè òní sórí ibú mọ̀jànjà ń bọ́lẹ̀ tí ò ní yẹ. Nígbà tó máa di 20 yẹn, èmi ń bì wọ́n léèrè béèrè lọ́wọ́ ara rẹ pé actress mélòó ni mo ìbọn bá, olórin mélòó ni ìbọn bá, àwọn musician hip hop ni o, Fuji ni o, mélòó ni ìbọn bá nínú EndSARS yẹn? Torí gbogbo wọn ni wọ́n wá pẹ̀lú yín. Why tó jẹ́ pé gbà tí gbogbo wọn yẹn lọ tán, àwọn Dayo Amsa, àwọn Bisola Badmus yẹn, Wule Bantu, gbogbo wọn àǹkó. Torí Dayo Amsa wà lára àwọn tó wá kó flag fún yín. Why tó jẹ́ pé gbà táwọn yẹn lọ tán ni wọ́n kó ìbọn wá bá yín níbi tẹ́ wà. Ó sì jẹ́ pé gbà tí wọ́n lọ tán yẹn ni wọ́n wá ya ìbọn mọ́ yín lórí. Ìkankan nínú wọn, àwọn tí wọ́n wà tán ti wà pẹ̀lú yín láti bẹ̀rẹ̀ tẹ́ jíjọ́ ṣe protest jọsùn síbẹ̀ yẹn, ìbọn ò bá kankan nínú wọn. Wọ́n sọ pé òṣèré kankan kú nínú EndSARS, wọ́n lólórin kankan kú nínú EndSARS. Gbogbo àwọn tó yàn ayé máa kú, gbogbo àwọn actress àǹkó, àwọn tí wọ́n ṣe kọ́mẹ́dì gan pẹ̀lú tí wọ́n wà láàrin yín, gbogbo àwọn kọ̀mẹ́díà, ìwo ni ìbọn bá nínú wọn? Kò sí kọ̀mẹ́díà kankan tí ìbọn kan bá nínú gbogbo wọn. Definitely they are using you for sacrifice nínú Nàìjíríà. Olórí burúkú ni wọ́n. They are using you people for sacrifice. Gbogbo ìgbà tán máa ń san ẹ̀jẹ̀ wọn, tí wọn bá san ẹ̀jẹ̀, tí wọn bá san ní September, wọ́n san lọ́ọ̀tọ́bà ní ìpín ọdún. Olórí burúkú ni wọ́n máa ń san ẹ̀jẹ̀ bí kán san ẹ̀jẹ̀ àwọn ọmọ ológo. Àwọn ọmọ ológo náà máa fi san ẹ̀jẹ̀ tó jẹ́ pé tí ayé ò lè sọ pé àwọn nǹkan burúkú tí ó ṣẹlẹ̀ tá yóò lè yanu pé kí leléyìí, ohun tán máa ń fẹ́ nù. Ẹ lè rí wọn kí wọ́n mọ ẹni táyé ẹ̀ ò ti bàjẹ́ tí ò lógo rárá. Aláwọn tí ò lógo táyé ò ní tí gbogbo èrò òkun sórí títì wọn máa ń lò ẹsẹ àrí ti 2020. Èwo ni yàtọ̀ nínú ohun tó ṣẹlẹ̀ ní 2020 yẹn àti gba protest 2020 tó ṣẹlẹ̀ ní 2023 ni mò ń sọ, ní September to October 2023. Ẹ rí protest tí wọ́n ṣe lórí ìmọ́lẹ̀, ẹ o bó ṣe pọ̀. Kí ni ìyàtọ̀ rẹ̀ sí protest tó ṣe nínú 2020? Ẹ rí pé ròpọ̀ olórí burúkú ni wọ́n máa mú ìdẹ̀nu Nàìjíríà ni. Ẹ̀jẹ̀ ẹlẹ́dẹ̀ náà máa ń mu, ẹ̀jẹ̀ ọmọ ológo.
nígbà tán dẹ̀ mú orí yín tán kó bọn lù tán da ìbọn bò yín pàpà pò torí àwọn ọmọ ọlọ́mọ fọ́ká sílẹ̀ lẹ́ tí gbogbo orí ọpọlọ wọn fọ́ tẹ́lòmíì ní trauma dè ní ẹlòmíì ò tí ì balance mo sì lè testify torí àbúrò mi wà láàrin wọn pé ìbalance dàrọ́ fún trauma ìbọn tí wọ́n kó bọ̀ wọ́n tó wá lọ tì wọ́n mọ́nú inú cell láti 2020 wọ́n dẹ̀ sí wọn lẹ́yìn 2022 ẹ wá ní tẹ́ni ọmọ ológo máa fọ́rọ̀ àjọba nàìjíríà lórí kò ní dáa fún gbogbo yín sàpọ̀nà ni ó pa yín mo ò tí ì ráàyè ti yín o torí ẹ mọ̀ rò pé bóyá mo ti fi yín lẹ́ o mo kàn fẹ́ káwọn yẹn máa jìyà lọ nítorí mo láìkí tí Tinubu ń ṣe lọ́wọ́ ẹ̀ torí Tinubu mọ̀ pé lẹ́ẹ̀ ti bàjẹ́ ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé lẹ́ẹ̀ ti bàjẹ́ kí Tinubu tó débẹ̀ gbà tí Tinubu dẹ̀ débẹ̀ ó ń yáwó ká ni inú gbà tí Tinubu díẹ̀ mọ iye owó tó yá ṣé yìí ò mọ iye owó bí ìbá ṣe pé ẹyọ olórí burúkú wọ́n ń fi epo ṣe kùlẹ̀ tádà bí kílẹ̀ pé ẹ fi ṣe exchange gbà bàtà epo wọ́n fún yín lówó ẹ̀yin fún wọn lépo ìyá dẹ̀ ń jẹ ẹ̀yin ẹ̀ ń repo ní ọ̀wọ́n gógó ṣùgbọ́n gbogbo ẹ̀yin ènìyàn yín lẹ mọ tó ń ṣẹlẹ̀ ṣùgbọ́n torí àtẹnujẹ àti ìwọ olórí burúkú àti kàtọ̀dájú tó wà lára àwọn ènìyàn wọn ò ní lè sọ̀rọ̀ lé lórí torí pé àtẹnujẹ mẹ́bẹ̀ẹ́ bí tán ti ń jẹ ni àti sọ̀rọ̀ wípé nǹkan báyìí nígbà tí ebi ti ń pa yín nínú Nàìjíríà mélòó nínú yín ló jáde fún protest nígbà tí nǹkan oúnjẹ wọn ti gàrí wọn epo wọn èwo nínú yín ló jáde fún protest èwo ni Àtíkù support nínú yín èwo ni gbogbo yín support àwọn olóṣèlú wèrè yẹn even bàbá Fálànà ṣe bó mọ̀ nípa tó ṣẹlẹ̀ nínú EndSARS ṣé bàbá Fálànà ò mọ̀ ń parẹ̀ ṣé bó ní lọ́ọ̀yà wọn ṣé bó náà mọ̀ pọ́n ṣe àwọn ọmọ ọlọ́mọ léṣe tí bàbá náà sọ pé bíi 90 something people làwọn tí ìbọn bá ṣé bàbá ò wá rí yẹn bàbá ò gbọ́ yẹn bàbá ò mọ̀ yẹn bàbá ò sọ̀rọ̀ mọ́ náà wọ́n ti sọ̀rọ̀ lé lórí wọ́n ti lọ nìyẹn election ti dé gbogbo wọn ti dákẹ́ lórí ẹ̀ àìmọye lọ́ọ̀yà nínú Nàìjíríà tó mọ̀ tó ṣẹlẹ̀ nínú EndSARS wáì táwọn lọ́ọ̀yà yóò dìde kí láti fi ìdà kojú ìjọba bí wọ́n ṣe sí ikú pa àwọn ọmọlọ́mọ nínú EndSARS kò dáa tó lórí pé protest election wá ṣẹlẹ̀ tán gbogbo mọ́sọ̀fẹ́ yín lọ́yẹ̀ lẹ́tún support Tinubu lẹ́ support election lẹ́ support wọn ẹ̀ ń support wọn ní underground mọ́mọ́ lọ́mọ Yorùbá ọmọ ẹni ò kì í ṣèdí bẹ̀bẹ̀ ká fi sí di ọmọ ẹlòmíì ọmọ ẹni ọmọ ẹni ọmọ ọlọ́mọge yẹn máa ń jèrè ọmọ ọlọ́mọ ju ọmọ ẹni lọ Tinubu ti dàgbà wá ní yes gbogbo ala mọ̀ pé Tinubu ní intelligent ó dẹ̀ ní ọgbọ́n dẹ̀ ti gbọ́n but ẹ ti gbàgbé pé àgbà ti wà lára Tinubu ẹ ti gbàgbé pé Tinubu ti wà dementia ẹ kàn rí Tinubu ń ta ni Tinubu ò wà òkè pákéjì ni gbogbo báàgì tẹ máa ń rí tí ọlọ́pàá rẹ̀ máa ń gbé tẹ̀lé lẹ́yìn oògùn náà ló máa ń kúnnú báàgì yẹn oògùn kì í ṣe dọ́kúmẹ́ǹtì medicine ni oògùn ló ń gbé Tinubu ró ronú kì í ṣe pé Tinubu ò gbọ́n but àsìkò tó yẹ kí Tinubu ṣe ìlú kọ́ ló ṣe I told you during that time go and check my record lọ sórí TikTok orí YouTube mi àti nǹkan ó máa wà bẹ́ẹ̀ kò ní oyin ò ní bọ́ sísàlẹ̀ bó bá dẹ̀ jẹ́ pé Facebook mi lọ wò ó nígbà tí mo sọ̀rọ̀ nípa Ọ̀ṣínbàjò àti Tinubu mo sọ ó dẹ̀ pé táìtù yẹn kí tiẹ̀ ni mo fi kọ táìtù yẹn náà o tí mo fi kọ táìtù yẹn mo fẹ́ kẹ́ ẹ lọ wò ó ní o tí mo fi kọ táìtù kìíní yẹn ó dẹ̀ pé ṣé mo tẹ̀ ní pé koríko erin méjì àbí kí tiẹ̀ ni mo pè gan ṣé erin méjì ni mo pè ni mi ti rántí mọ́ mo bó tẹ́ bá débẹ̀ ẹ bá láti kọ Ọ̀ṣínbàjò àti Tinubu ó máa gbé wá fún yín tẹ́ bá ti kọ Ọ̀ṣínbàjò tẹ́ ẹ kọ Tinubu síbẹ̀ gbẹ̀mí ló máa gbé wá fún yín ó máa gbé wá ni gbẹ̀gbẹ̀ngbẹ̀ ló máa gbé wá ló máa gbé jáde fún yín now ẹ lọ wo show yẹn kẹ́ ẹ lọ wo analysis tó gbáàsì tí mo ṣe ní time yẹn àsìkò tó yẹ kí Tinubu yẹ kó jẹ president ó ti lọ fúnra Tinubu ni fún Tinubu fẹnu ara rẹ̀ sọ wípé òun ló kàn ní time yẹn Buhari gan sọ fóun pé kóun wá ṣe vice president o wọ́n ní Buhari ti kọ́kọ́ wálé lákọ̀ọ́kọ́ kò wọlé ó ṣe lẹ́lẹ̀ ó campaign lẹ́lẹ́kejì kò wọlé ó campaign lẹ́lẹ́kẹta kò wọlé ó dẹ̀ sunkún lórí tẹlifíṣàn Tinubu ló sọ bẹ́ẹ̀ o nígbà tó sọ̀rọ̀ ní Ogun State nígbà tó lọ fún campaign ní Ogun State tó ti wọ agbádá blue báyìí tó ti sọ fún pé tí yín ò ní gbọ́ yín kí o èmi ní kẹ́ẹ̀dẹ̀ ẹ mọ́ fẹ́ gbé ṣe gbólé o etí yín ò ní gbọ́ yín kí o ó ní ó dẹ̀ sunkún nígbà tí àwọn arẹwà ò fẹ́ gbé ìjọba fún Tinubu tán láwọn ò ní gbà ó dẹ̀ sunkún lórí tẹlifíṣàn ló ń bá dẹ̀ tọ́lọ́ ló ń bá lọ bá Tinubu ló ń bá lọ bá Buhari ló ń bá ní ọ̀gá mọ́ sunkún mọ́ ọ̀rọ̀ ẹkún kọ́ lélẹ́yìn náà ọ̀rọ̀ ọpọlọ ni àtọgbọ́n orí ni wàá dẹ̀ débẹ̀ a máa support yẹ ṣùgbọ́n o gbúdọ̀ fọ̀rọ̀ Yorùbá ṣeré o irọ́ náà ni gbogbo ẹ̀ pákéjì náà ni ó ní Buhari sọ fún un pé kóun wá ṣe igbákejì òun kí ló dé tí Tinubu ò gbégbá president ń gbà yẹn kò dáhùn kò ṣe é ká ní Tinubu gbégbá vice president ń gbà yẹn bí Buhari ṣe padà kú
tá a padà gbọ́ kó kú o tí wọ́n ló kú according to Kanu, Nnamdi Kanu tó ló ti kú. Ó lóun fọwọ́ sọ̀yà pé Tinubu ti pé Buhari ti kú, ó kú sí Saudi Arabia. Dẹ̀ gbọ́ nínú ìdí tíyàwó ẹ̀ náà sọ bí ìyàwó ẹ̀ sì máa ń pe ara ẹ̀ ní former president, ìyàwó former president lọ. Torí èmi ò rírí nínú ayé yìí ìyá ọkọ wà lórí post nínú Nàìjíríà. Tẹ́nù àkọ́kọ́ tí Buhari wà ńbẹ̀ ìyàwó ń bẹ Nàìjíríà, but tẹ́nù ẹlẹ́ẹ̀kejì yẹn Buhari ti kú, ìyàwó rẹ̀ relocate lọ sí Dubai. Ìyàwó odidi president relocate lọ sórílẹ̀-èdè bòmíì kò dẹ̀ wálé, ọkọ dẹ̀ wà. Báwo ẹni tó ń fún ọkọ lóúnjẹ báwo lọkọ ṣe ń fífi ẹ ti mọ̀ pé ghost ló wà l'Àbújá, wọ́n fi ghost bẹ́ẹ̀. Ká nígbà yẹn ni Tinubu ti ṣe vice president ẹ̀ kó wá jẹ́ pé Tinubu gbà yẹn di Buhari wá kọjá lọ bó ṣe ní Buhari ti kú. Ṣé bí Tinubu ló máa padà di president kódà kó tún wá ṣe president yẹn wọ 2024 yìí Tinubu sì máa ṣe torí pé àgbà yẹn ò tí ì dàgbà púpọ̀ lára rẹ̀, ó sì ní eegun díẹ̀ ńgbà náà. Ṣé bó ṣe wà active ní 4 years ago ni Tinubu ṣe rí sìn? Ṣé bó ṣe wà active ní 8 years ago ló ṣe rí nísìn? Ní 8 years ago nígbà yẹn tó yẹ ní 9 years ago mo lè pè nígbà tí Buhari ta kọ́kọ́ dé ká ló ṣe vice president torí wípé Tinubu ò fẹ́ jẹ ní abẹ́ ènìyàn, ó fẹ́ so lórí ní everywhere ni. Òun ló fẹ́ jẹ́ number 1, kò fẹ́ dúró lábẹ́ ènìyàn. Ó ti gbàgbé pé tó bá dúró lábẹ́ yẹn òun ló máa control torí òun ní ọgbọ́n tí Buhari máa lò torí Buhari ò ní common sense kankan, pọlọpọlọ wọn ló wà lórí ẹ̀jú màálù lọ ju ọpọlọ kùnú lọ. Ṣé bó sì bàjẹ́ ló gbé Tinubu ló gbé Buhari ró? Tinubu ni ò bá ṣe tó pọ̀ ṣùgbọ́n torí pé ìlara èmi ni mo fẹ́ gbà ní olórí everywhere, mi ìfẹ́ tẹríba fún anybody. Buhari dẹ̀ jù lọ, Buhari ta kọ́kọ́ ju Tinubu lọ, ó ju Tinubu lọ ṣùgbọ́n torí wípé ìgbéraga pé no anybody ò lè dolórí lórí mi. According to a Libra it doesn't mean pé o ò lè ṣiṣẹ́ lábẹ́ lóòótọ́ Libra ò lè ṣiṣẹ́ lábẹ́ èèyàn torí Tinubu ìṣe éèjì tẹ̀ fún Tinubu kọ́ ni Tinubu ìṣe Libra. Gbogbo sáìn ẹ tí mo fi mọ̀ pé Libra ni ọ́ ni mo rí lára rẹ̀. Mo mọ lógo aṣọ Libra ò kì í wọ ọ̀kan mẹ́ta, lógo aṣọ mẹ́tẹ̀ẹ̀ta ló máa ń wọ̀. Mẹ́ta aṣọ Tinubu kọ́lù aṣọ Tinubu ò pé 5. Ẹ lọ wò kò lè kò pé 5. Tí ò bá wọ blue àwọ̀ black àwọ̀ white àwọ̀ navy blue, deep blue or light blue, that is sky blue. Tàbí kó wọ grey, àwọn color wọ́n máa ń lónu. Tàbí kó wọ funfun lẹ́yẹ̀sù. Gbogbo ẹ̀ la mọ̀ lógo yín ẹ kó sì lọ, gbogbo yín la mọ̀ pé tí ń change ọjọ́ orí yín. Ṣùgbọ́n kì í ṣe pé inú Tinubu ò dáa ṣùgbọ́n ó ti bá yín múlẹ̀. Gbogbo yín tó ti fi síbẹ̀ pé làkàyè àwọn èèyàn kúrú, èèyàn fi gọ́vnà jẹ, ó fọba jẹ, ó fi gbá jẹ, ó fàwọ jẹ nítorí ambition ara ti tiẹ̀. Ṣé ká ní Tinubu ṣe nígbà náà ṣé Nàìjíríà sì máa rí bó ṣe rí? Ìgbà yẹn lásìkò Yorùbá ṣùgbọ́n Tinubu ò ṣe ń gbà náà ó ní rárá òun ò fẹ́. Ó nígbà tí Tinubu tí Buhari bá lọ tán ó nígbà tí Buhari bá lọ òun ló kàn. Ó ní kí Buhari kọ́kọ́ ṣe tiẹ̀, ó wá lọ fún wọn ní Ọ̀ṣínbàjò, ó ní kó Ọ̀ṣínbàjò máa ṣe vice president fún Buhari. Ṣé ẹ wá rí pé odidi ọdún 8 tí Buhari fi wà ńbẹ̀ ẹ rí pé tẹ́nù àkọ́kọ́ ni Ọ̀ṣínbàjò ló function. Nígbà tí wọ́n gbé Buhari lọ sí UK tán lọ tọ́jú ẹ wo bí Ọ̀ṣínbàjò ṣe wà active ńgbà náà tó yẹ pé gbogbo àwọn nǹkan tí ń lọ mèremère tí gbogbo nǹkan ti ṣe wọ́n ṣe rí pé eléyìí ti ń ṣiṣẹ́ tí ò yẹ kó ṣe ló ti ń tọwọ́ bọ̀ yìí wọ́n ṣe lọ rẹ̀ tẹ bàbá lọ́dàánù láàbá gbóhùn Ọ̀ṣínbàjò mọ́ fún bí ọdún kan lábá pariwo síta ẹ̀dákun sí Ọ̀ṣínbàjò sí wà láyé ẹ bá béèrè láàrí ààrò Ọ̀ṣínbàjò ń tara wọ́n ti tẹ̀ lọ́dà wọ́n ti mú wọ gbódù kò gbúdọ̀ ṣe kọjá ní tán bá ní kó ṣe anybody tó bá fẹ́ tún Nàìjíríà ṣe. Àwọn olórí burúkú tẹ̀ ń pè ní àwọn AU tí wọ́n ń da ayé yín rú ní Nàìjíríà torí agbọ́dẹ̀sí wọn láwọn UN àti AU wọ́n ní wọ́n fọwọ́ sí protest tẹ́ fẹ́ ṣe. Àwọn UN United Nations àti AU wọn fọwọ́ sí. Kí ni tí AU àti United Nations láti ìyà dẹ̀ ń jẹ nínú Nàìjíríà wọ́n dẹ̀ mú owó tọ̀dọ̀ tí iná fi ń ṣe ìtọ́jú fáwọn èèyàn nínú òyìnbó. Ẹ mọ iye ibi tí orílẹ̀-èdè tí country wà ní orílẹ̀-èdè àgbáyé wọ́n wá ń fi owó tí wọ́n tó ń kó lọ́dọ̀ tí àwọn àlùmọ́nì yìí wọ́n fi ń fún àwọn yẹn ní ìtọ́jú àtóúnjẹ. Ẹ̀yin dẹ̀ wà nínú ebi àti ìyà ẹ̀yin ò mọ ìyà tẹ̀ ń jẹ nínú Nàìjíríà. Tẹ́ bá tún wá rẹ́ni tó fẹ́ jà fún yín àwọn yẹn lọ ta yín ẹ máa lé pẹ̀mí èèyàn kiri. Mo ti ẹ̀sìn mi díẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta attacking ni left and right bá bá ọ̀fà lábá pa máa bá níbi tán máa bá níbi ojú mi báyìí máa dárò jẹ máa jí báyìí ẹ̀jẹ̀ máa dábò mi nínú ojú ni pé kí ló ṣẹlẹ̀ láì fojú gbágiri láì pé bóyá mo ní accident tí mo yíbò ojú ẹ̀jẹ̀ mi á dẹ̀ dárò jẹ pòó ẹ̀jẹ̀ dẹ̀ máa ṣe kọ̀lọ̀bọ̀ nínú ẹyin ojú mi olórí burúkú mo ti ẹ̀sìn mi fún yín ṣùgbọ́n àsìkò ń bọ̀ kò tí tó torí wípé ìlú tá a bí mi sí ni welcome ọba kò sí nǹkan kan tẹ́ ẹ lè ṣe fẹ́mi nothing you can do
for me. Ẹ̀yin náà lẹ fọwọ́ ara yín tẹ̀ ń ba orílẹ̀-èdè yín jẹ́ fúnra yín. Nígbà tá a bá ń pariwo fún yín pé orílẹ̀-èdè yẹn ẹ ní láti sọ̀rọ̀, ẹ̀yin lẹ máa mú àwọn nǹkan lọ́wọ́ nítorí ìwà ìbàjẹ́ tó wà lára yín. Ẹ máa dínà máwọn ènìyàn, ẹni tó bá ń jà fún yín lọ́ta yín, ẹni tó bá ń pariwo fún yín lọ́ta yín, ẹni tó bá sọ pé kíyà má jẹ yín lọ́ta yín, ẹ̀yin náà tún máa lò láti máa fi attack ẹ̀yin rẹ̀. Ẹ bá mi power tap, God bless you, you are welcome, Zainab. Ẹ bá ṣe ń wọlé ẹ máa tap, yóò bá ń dà fún yín. Ọba ò lè kí mi ni you are welcome anyways. Because torí wípé gbogbo àtẹnujẹ ó ti pọ̀jù fún yín nínú Nàìjíríà. Ẹ máa ń ṣàtẹnujẹ jù. Ohun tí ẹ bá ń jẹ lẹ́nu báyìí lẹ mọ̀. Nígbà tí èèyàn ń gba 45 million lóṣù tó wá mú 5,000 orí ẹ̀ 5 million orí ẹ̀ ó wá fi ń pín fún yín láàrin ọdún ó wá ń sí ẹ̀ 5 naira tẹ́tẹ́ náírà wọ́n bá ti ra gbó àti sìgá tán rò gògóró fún yín tán ní ẹjọ́ kò sẹ́gbẹ́ kan nínú ilé wọn ẹ ti rò pé ẹ wà nílé olówó olórí burúkú tán ra oúnjẹ tán ní ẹ dáná oúnjẹ fún wọn ẹ̀yin náà ni wọ́n máa lò àbẹ́yìn kọ́ náà lò nú ensars pé gbogbo àwọn samilari yẹn ṣé báwọn sáàmù náà lò nú ensars àwọn olóbùkù àwọn òbèlè àwọn samilari ṣé báwọn náà lò nú ensars máwọn adégún àǹkó ṣé báwọn náà lọ fìbọn tú ayé àwọn ọmọ yín ká nínú ensars irú ẹ̀dá yẹn ló tún wá mú ìmọ́lẹ̀ ó tún lù pa ó tún lùlù ó búlí ọmọ ọlọ́mọ tó mọ́ fi ní depression ẹ sì dákẹ́ síbẹ̀ ẹ tí ìmọ̀ pé ẹ ti wà ní ọ̀ràn already ẹ wá jáde lẹ́nu ẹ wá ọlẹ́ fẹ́ ṣe protest ó ń pẹ́ nígbà tí election ẹ dúró náà ńgbà tẹ̀tẹ̀ wá ń sunkún pé wọ́n náà fẹ́ gbé ọ̀rọ̀ jáde lẹ́kọ̀ọ́ tẹ́ni ó fẹ́ gbòòrò jáde lẹ́kọ̀ọ́ ó ń pẹ́ kán tó gbòòrò jáde wọ́n sì máa gbòòrò jáde fún yín ìdí ni pé nígbà tẹ́ ń dìbò nínú Èkó nínú election tẹ́ ń dìbò tó kan ìbò tèkó tó kan ìbò ti Èkó ní Ẹlẹ́gùṣì yẹn ẹ rí ẹbọ kàǹkà ṣe gbígbà ẹni Ẹlẹ́gùṣì yín gbé ọ̀rọ̀ jáde àwọn ọba yín oníbà tán lọ gbé ẹbọ kalẹ̀ kẹ́mọ́ bá dìbò ẹjọ́ mélòó nínú yín ló protest sí Àtíkù bọ́ta nígbà náà kò support yín pé báwo náà ṣe máa gbòòrò jáde ní time tán ṣe election lọ́wọ́ ẹ mọ̀ pé géèmù nìyẹn torí pé wọn ò fẹ́ kẹ́ still náà nǹkan Òbí ló tún wọlé lẹ́kọ̀ọ́ nígbà tí Òbí wọlé lẹ́kọ̀ọ́ kí ló tẹ̀yìn ò wá protest kẹ́ ẹ jà láti gba ẹ̀tọ́ yín fún yín kẹ́ ẹ gba ẹ̀tọ́ yín nínú Èkó yẹn pé ẹ̀yin lẹ win why tẹ̀yìn ò protest kẹ́ ẹ bọ́ta kẹ́ ẹ mọ́ bẹ̀rù ikú kẹ́ ẹ mọ́ bẹ̀rù àrùn kẹ́ ẹ fò síta kẹ́ ẹ mọ́ jáde lọ́sàn àti lóru pé ẹ̀tọ́ yín ni ẹ̀yin lẹ win lẹ́kọ̀ọ́ kì í ṣe Tinubu ló win lẹ́kọ̀ọ́ ṣé bí wọ́n kà náà wọ́n kà gbogbo alágbọ́ngbà tí wọ́n kà gbogbo àti chairman yín INEC chairman yín kà wọ́n sọ fún pé Èkó Labour Party ló wọlé nínú Èkó wọ́n mọ̀ pé òun ló win kì í ṣe Tinubu gbogbo bọ́dí lọ́mọ àǹkó yẹn wọ́n fọ́ orí wọn mọ́lẹ̀ ńbẹ̀ ní pàpà níbi wọ́n ní ajá tó bá wọlé tẹkùn wọ́n ló máa ń fẹ́ jẹ́wọ́ ẹ̀ ní Òbí wọlé tẹkùn Tinubu nínú bọ́dí lọ́mọ rẹ̀ ó tún nà mọ́lé ọ̀bọ ó nà mọ́lé gbogbo Ìkòròdú gbogbo Lẹ́kì gbogbo ibi tí àwọn MC Olúọmọ wà ó nà wọ́n pa wá ìtẹ́yìn ò dálé lórí wípé ẹ̀tọ́ yìí lẹ́yìn lẹ wọlé ṣe bí wọ́n tún ti pínwó fẹ́ yan ọmọ àlè náà tó pínwó fún gbogbo yín sọ́tọ̀pù ni wọ́n wá ń lò ẹ̀yìn Yorùbá nation pé kẹ́ máa sọ pé ọmọ ẹni ìséèdí bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ káfí sí di ọmọ ẹlòmíì gbà ẹ́ kọ́lẹ̀ nìkan wá pa tẹ́ni ọmọ ológo olórí burúkú yín tẹ́ lọ búlì mi tẹ́ lọ gbéṣẹ́ fún bọ̀dà dáńkù gbà náà tẹ́ni kó máa fi búlì mi ká kó máa sọ tó júrì orí ẹ wá ríra yín lẹ́ni ọ̀ọ́bì ẹ̀yin blogger Tinubu blogger bó lẹ bá yẹ yín dé lẹ́ni ẹ fa àwọn èèyàn sínú ìjà inú ìdààmú tẹ́ ń pínwó fáwọn èèyàn nínú tẹ́ lọ sí group ìdààmú tẹ́ ń pínwó fáwọn èèyàn nínú tẹ́ lọ sí group sílẹ̀ tẹ́ ń pín owó fún àwọn èèyàn gbogbo ilé Ọlọ́run máa fìyà jẹ torí. ó jẹ́ àbúrò sí wọn yẹn padà pé ìyàwó àwọn ti gún àwọn lẹ́gbẹ̀ẹ́ o. ṣé ń gbọ́. ẹ kálẹ́ o gbogbo ilé o. ẹ káàbọ̀ ẹ bá mú ìyàwó ní station ó wá ní pé ó ní pé ó fẹ́ mu tíì òun fẹ́ mu tíì ìpè wọn dẹ̀ láwọn ò ní owó tíì lọ́wọ́ púpọ̀ yá. mo fẹ́ kẹ́ ẹ tún fídíò ìgbọ́ láti bẹ̀ torí ẹni tó wọlé sìn mo fẹ́ kẹ́ ẹ tún gbọ́ kẹ́ wo ìyàtọ̀ ẹ mọ̀ gbẹ̀wé pé lọ́sàn-án náà wọ́n ní máàkì wà níbi ọwọ́ ìmọ́lẹ̀ máàkì wà níbi ọwọ́ rẹ̀ ń bí ẹ gbọ́. ẹ̀jẹ̀ bò wọ́n gan ni. ẹ̀jẹ̀ bò wọ́n gbogbo ara torí èmi gan mo sáré gan tó kúrò lọ́dọ̀ girama ní ọjọ́ yẹn ó pè wọ́n ó ní pé bo ni wọ́n wà so èyí tó jẹ́ àbúrò sí ẹni tá à ń sọ yìí. sí ìyàwó. náà sí ọkọ ìyẹn wá bí kíkọ yẹn pé ọ̀dọ̀ òun ni ọkọ ẹ wà ipò òun fẹ́ bá wọn ra nǹkan wọ́n dẹ̀ wá fi rìsíìtì náà wá fi hàn òun ó dẹ̀ ní kò sí wàhálà pé òun ti gbọ́ so ìgbà tí wọ́n dé ilé ní alẹ́ ọjọ́ yẹn nǹkan tá a fi ń sọ̀rọ̀ kò tí ì pé like 5 minutes síra wọn tó fi pé ìyẹn tó jẹ́ àbúrò sí wọn yẹn padà pé ìyàwó àwọn ti gún àwọn lẹ́gbẹ̀ẹ́ o ṣé gbọ́ pé kó máa bọ̀ so ìgbà táwọn ọlọ́pàá ó ti kọ́kọ́ gún lọ́sàn-án ní station ó wá ní pé ó ti kọ́kọ́ gún lọ́bẹ lọ́sàn-án ṣé ń gbọ́ ó ti kọ́kọ́ gún ní ọ̀bẹ ní ọ̀sán wọ́n dẹ̀ gbé lọ ságọ́ ọlọ́pàá ti wà wí ẹ̀ pẹ̀lú bó ṣe gún lọ́bẹ yẹn
nígbà tó kọ́kọ́ gun lọ́bẹ àkọ́kọ́ wọ́n ló gun lọ́bẹ sẹ́yìn náà gbọ́ bí gẹ̀yẹ́ ṣe sọ̀rọ̀ ẹ máa gbọ́ lọ. ó ní pé ó fẹ́ mu tíì òun fẹ́ mu tíì ipe wọn dẹ̀ láwọn ò ní owó tíì lọ́wọ́ pé kó yá wọn báwọn máa fún un padà tí wọ́n ní wọ́n da ọ̀rọ̀ yẹn gan sí àwàdà ó ní pé ìgbà tó yá ó ní kọ́kọ́ lọ po tíì fúnra ẹ̀ náà ló ń sọ ọ́ ipe ìgbà tọ́kọ́ tún lọ po tíì tán ló wá dé lòun wá ní ẹ jẹ mí ní 10,000 ẹ bá mi kó ìyẹn dẹ̀ fún ní 3,000 bẹ́ẹ̀ ipe tó bá ti di àárọ̀ ọjọ́ kejì o máa fún ọ ní 7,000 tó kù mo broke o ìyẹn ó ní wọ́n dẹ̀ dá sáwàdà títí tí wọ́n fi sùn kálukú ti sùn ṣe ń gbọ́ tó wá di pé wàá gún wọn ní sísọ́ọ̀sì ní ọrùn látọjú ọrùn. ṣe gbọ́n tó wí ọlọ́pàá ti wà wẹ́ pẹ̀lú bó ṣe gún lọ́bẹ lọ́sàn-án níbi ọwọ́ bẹ́gbẹ́ ni ó ní nígbà tí tán padà délé ó ló wá sọ pé ó jẹun lówó ó jẹun ní 10,000 ó kọ́ ló fẹ́ mu tíì ọkọ tó lọ ṣe wàhálà òní tíì dé ó lọ bá àpò tíì wá ó lọ bá ara tíì gbòpó tó ló jẹun lówó torí pé ó ṣàfẹ́ pa tínú bí kídẹ̀ ló dé torí pé ó ló fẹ́ yàwó mi ó fẹ́ fẹ́ yàwó mi ó fẹ́ fẹ́ yàn lé lórí òun náà ló dáràn sí o kò sọ̀rọ̀ kankan mi tó dájú pé ó dá ọ̀ràn pé ó fẹ́ fẹ́ yàwó mi lé lórí ó dá ọ̀ràn pé ó fẹ́ fẹ́ ìyàwó mi lé lórí ọ̀ràn tó dá tó fi gún ní ọ̀bẹ gbàtẹ̀yìn wá sẹ̀yìn bọ̀ tẹ́ bá wá gbọ́ ó ní nígbà tó wá di lóru ó ní gbogbo wọn ti sùn tán ó ní ọkọ ti sùn lọ ó wá ẹsẹ̀ wá mú sísọ́ọ̀sì ó fi gún lọ́rùn ó fi gún ní ọ̀rùn ó gún ní ọ̀rùn ẹ máa gbọ́. so ìgbà táwọn ọlọ́pàá mú ìyàwó ní station ó wá ní pé ó ní pé ó fẹ́ mu tíì òun fẹ́ mu tíì ipe wọn dẹ̀ láwọn ò ní owó tíì lọ́wọ́ pé kó yá wọn báwọn máa fún un padà tí wọ́n ní wọ́n da ọ̀rọ̀ yẹn gan sí àwàdà ó ní pé ìgbà tó yá ó ní kọ́kọ́ lọ po tíì fúnra ẹ̀ náà ló ń sọ ọ́ ipe ìgbà tọ́kọ́ tún lọ po tíì tán ló wá dé lòun wá ní ẹ jẹ mí ní 10,000 ẹ bá mi kó ìyẹn dẹ̀ fún ní 3,000 bẹ́ẹ̀ ipe tó bá ti di àwọn ọjọ́ kejì o máa fún ọ ní 7,000 tó kù mo broke o ìyẹn ó ní wọ́n dẹ̀ dá sáwàdà títí tí wọ́n fi sùn kálukú ti sùn ó tó wá di pé wàá gún wọn ní sísọ́ọ̀sì ní ọrùn látọjú ọrùn ó ti sùn lọ in fact ó dà pé ó ya sọmọ wọn lọ́rùn torí yíya la bá sọ ọrùn tí ẹ ń gbọ́. wọ́n dẹ̀ tiraka wọ́dé passage so by the time tó máa fi pè tó jẹ́ last born wa tó jẹ́ dádì Wàrísì tó máa fi pè kó tó wọn rí báìkì láti ṣáṣá ní aago 10 lẹ́wọ̀n rìnsẹ̀ dé agbámù ni so ìgbà tí wọ́n débi ibẹ̀ ìyá láńlọ́ọ̀dù wá ní òun ń sùn òun ò mẹ́nìtì pẹ̀lú ẹni tó já poró pẹ̀lú ẹ̀jẹ̀ lára láti yàrá tó fi wọ́ sí passage ẹ̀dẹ̀ ń gbọ́ ariwo ẹni ẹ̀mọ́ ẹni tí gbẹ ti sùn lọ ìgbà tí ẹni tó jẹ́ ẹ̀gbọ́n sí wa wọ́n wà ń bíbà ìyẹn náà débẹ̀ wọ́n wá ní kàn jọ hospital tán bá mọ̀ kàn má wọn lọ wọ́n láwọn kò sọ hospital kankan wọ́n ní kò sí nǹkan kan wọn ò mọ hospital kankan kò tí ì kún gbà yẹn. wọn ò tí ì kún gbà yẹn wọ́n tún pariwo tán bí àwọn ará àdúgbò pé kàn jọ mọ́tò kàn bá àwọn ẹni tó ní mọ́tò àwọn máa rẹ epo síbẹ̀ wọ́n làwọn ará àdúgbò yẹn. ẹ máa rí i pé negligence àwọn ará àdúgbò yẹn kan kó gbogbo wọn ládùúgbò yẹn àti gbogbo ara ní gan. ó yẹ kí wọ́n kó gbogbo ara inú ilé wọn pẹ̀lú. bẹ́ẹ̀ni. ọlọ́mọ yìí ò tí ì kú tán kò dẹ̀ sí bí èèyàn ṣe máa japoró tí ò ní pariwo ariwo tí onílé ò ní gbọ́. àwọn tó wà nínú ilé ó lọ sọ wípé ní ìyá láńlọ́ọ̀dù sọ pé òun ò mọ̀ nǹkan kan ó tún pe àwọn èèyàn ládùúgbò wọn sọ wípé kò sí mọ́tò ẹ bá mi power tap please ẹ kò sí mọ́tò tó máa fi wá gbé lọ sí hospital títí tẹ́jẹ̀ fi tán lára ọmọ yẹn ń tó ṣẹlẹ̀ sí ìmọ́lẹ̀ same thing ló ṣẹlẹ̀ sí ẹni ẹ̀jẹ̀ tán lára ọmọ yẹn ni wọ́n ignore ìmọ́lẹ̀ sínú ilé ni wọ́n wá ń pe nọ́ọ̀sì aráàta wọn ò lè gbé ọmọ lọ́gbà kó tó lose a lot of blood nígbà tí wọ́n gún ní tí wọ́n gún tán according to ya Mohbad ó ní wọ́n gún lọ́bẹ pa nígbà tí ya Mohbad sọ fún yín pé wọ́n gún ọmọ lọ́bẹ pa wọ́n wá ignore rẹ̀ kalẹ̀ ẹ̀sẹ̀ tó kàn fi gbé lọ sí hospital wọ́n gbé lọ sí hospital wọ́n ignore rẹ̀ kalẹ̀ sínú ilé wọ́n wá dúró de nọ́ọ̀sì Kútọ́nù pé kó wá gbé lọ nọ́ọ̀sì Kútọ́nù ni kó wá gbé ìmọ́lẹ̀ ìwọ bọ́ sẹ́yìn tiẹ̀ nọ́ọ̀sì Kútọ́nù ló ń gbé bọ̀. wọn ní mọ́tò yìí tó ní mọ́tò ní kò sí ipò ń bẹ̀. ṣé ń gbọ́. ìgbà tó wá di pé ẹ̀mí fẹ́ jábọ́ lẹ wá ní ó dà pé nọ́ọ̀sì kan wà bẹ́ẹ̀ yẹn kẹ́yìn lọ pè wá. iṣẹ́ kílẹ̀ gbà yẹn. ata ni wọ́n ń tà ní Akínyẹlé. tẹ́ gbọ́ nígbà tí ẹ̀mí fẹ́ bọ́ bí ọ̀rọ̀ ìmọ́lẹ̀ nígbà kan rí pé ẹ̀mí ti fẹ́ bọ́ lẹ́nu Mohbad
wọ́n ṣe nọ́ọ̀sì ṣẹ̀ṣẹ̀ wọ́n wà ẹ jẹ́ ká lọ pe nọ́ọ̀sì ṣẹ̀ṣẹ̀ wàá dé ìyẹn tó fi ń jẹ́ ti báyìí ṣó tiẹ̀ Mohbad tiẹ̀ ti kú kí nọ́ọ̀sì tó dé gan ó ti kú kí nọ́ọ̀sì tó dé ṣe pé negligence náà wà nù ẹ̀. ó ti wá kú báyìí. wọ́n ti kú so nǹkan tó gbé wa wá síbí báyìí lálẹ́ ìyàwó mélòó ló ní. first wife wọn náà wọ́n jà nìyẹn fi lọ wọ́n jà ní mọ́mì yẹn fi lọ so èyí tí wọ́n fẹ́ sì kejì náà the same ọwọ́ tí kẹ̀ yìí yọ òun lòun náà yọ bí kán máa sọ wọn kiri bíi kí wọ́n jáde ilé kan ni wọ́n ti lọ ọ̀dọ̀ obìnrin ni o wọ́n ti ṣe kinní kan tí kọ́sítọ́mà bá pè wọ́n á bí pọ̀ pé wọ́n lé kọ́sítọ́mà dànù lára wọn pé wọ́n fẹ́ wọn lọ́sùn wọ́n fẹ́ wọn lọ́sùn náà fi fìyẹn lẹ̀ náà fi wò pé àwọn ò fẹ́ máa yàn àlè kiri káwọn kúkú fẹ́ẹ̀ tí ó dúró táwọn náà fi fẹ́ ilé eléyìí tán wá fẹ́ ó ní wúmà kan ní àdúgbò òbí tán rẹ́ǹtì lé sí wúmà yẹn ló ń fún gẹ̀yẹn ní information gbogbo pé ó fẹ́ yàwó tẹ́lẹ̀ ó ti kọ́lé ìyàwó méjì gbogbo ẹ̀ wọ́n sàrò gbogbo ẹjọ́ yẹn fún tó ti kọ́kọ́ ń di wàhálà ìgbà tí àbúrò mi kan bímọ ní on the 29 February so ọ̀sẹ̀ tó tẹ̀lé aṣenémì ní ọjọ́ némì yẹn wọ́n pè mí wọ́n ní kí n wo gbogbo àpá ara wọn pé bí ìyàwó àwọn ṣe ṣe àwọn gbogbo ojú eyín tó nà wọ́n tó bù wọ́n ní eyín ní gbogbo ara àwọn ẹ̀gbọ́n kọ̀ọ̀kan tẹ̀lé wọn lọ wọ́n ní wọn ò fẹ́ yàwó mọ́ torí ẹni tàn sọ jẹ́ ẹni tó tutù tó bá omi sí lẹ́nu wọn náà làábà so àwọn ẹ̀gbọ́n tẹ̀lé wọn lọ àwọn fámílì ìyàwó wọ́n tún bẹ̀bẹ̀ padà wọ́n ní ó máa change ó máa ṣe kinní kan lọ́ tún fi dá padà kó tó wá di onígungun pa yìí wálé. ogun pa wọn ti ń jà bẹ́ẹ̀ bí mọ̀lẹ́ àtìyàwó ẹ̀ náà ṣe ń jà gàgàgà tí bàbá ó dá sí tí ìyá ó dá sí ẹ̀ẹ́dẹ̀ tú wọn ká nísìnyí wọ́n ti gúnra wọn pa ìmọ́lẹ̀ náà wọ́n ti gún pamọ́lé ọkọ ti kú kẹjọ kí ni ìyàtọ̀ nú ẹ̀ tẹ́yìn kan wá ní wọ́n nífẹ̀ẹ́ ara wọn táwọn náà bá ń gbé fídíò gbà tán nífẹ̀ẹ́ ara wọn tán jọ ń dèdè tó yẹ pé wọn kà mú ńkọ́ ṣebí torí pé ìwú mi lérò lẹ́yìn ni ṣebí torí pé lérò lẹ́yìn ni wọ́n ti fi ọ̀rọ̀ ẹ̀ kọ́rọ̀ oní DNA test wọ́n fi bà justice jẹ́ ṣebí torí pé wọ́n fi DNA test kọ́ bíbẹ̀ tán fi da ogbó kéèsì irú ni ta ni bàbá bébì ta ni bàbá bébì. bàrà torí èmi gan mo sáré wá sí àgídìgbò tó fi tẹ gbà tí wọ́n rí fọ́tò yẹn náà fi tẹ̀lé mi lọ. nǹkan tá a bá wá ní síbí báyìí a ti gbé òkú wọn lọ sí mọ́ṣúárì láti ìjẹta so adẹ ti kọ̀wé pé a fẹ́ gba òkú yẹn jáde gẹ́gẹ́ bí ìlànà muslim bí a fẹ́ lọ sí sí ìtọ́ pé wọ́n ti mú gẹ̀yìn lọ sí ìyàgàn ó dẹ̀ ti fi ẹnu ara ẹ̀ jẹ́wọ́ pé nǹkan báyìí ló ṣẹlẹ̀ tóun fi gun ọkọ òun ní sísọ́ọ̀sì lọ́rùn so nǹkan tó wá ṣẹlẹ̀ tá a fi wá bí báyìí a withdraw case o a fẹ́ ṣe case torí ìgbésẹ̀ tí àwọn fámìlì ìyàwó yẹn ń gbé kọ́mọ padà lọ gbàbọ̀dè fún wa torí àwọn wọn wá sílé gbàtàn wá sílé wa ní àárọ̀ yìí wọ́n wá ń pàrọwà fún ìyá arúgbó tó wà nílé ọmọ ọmọ ní àdẹ̀ ní gẹ̀yìn wọ́n wá ń pàrọwà kínní kan ó kú tàmọ̀dò kan ó kú káwa mọ́ sí kéèsì ká la fẹ́ withdraw kéèsì àti kéèsì mọ́ wọ́n sà wá ń pa àwọn àrọwà oríṣiríṣi báyìí. ṣé ń gbọ́ báwọn Wùmí náà ṣe ń ṣe lọ́wọ́ yìí. ìgbà tí wọ́n dé torí first born ẹni tó jẹ́ ẹni tó kú yẹn àbúrò ẹ̀gbọ́n mẹ́rin mi ni first born wọn lélẹ̀ àwọn ọmọ yìí ló wá take action pé àwọn ò tiẹ̀ fẹ́ rí wọn àwọn ò fẹ́ rí wọn sójú kí wọ́n bọ́ta lẹ́yìn ìgbà tán lé wọn bọ́ síta tán ìgbà táwọn bírọ́dà wa tán tún lọ ibi tán ti fẹ́ gba òkú wọn kọ́kọ́ ya ìyàgàn òkú lọ wọ́n tún ní wọ́n bá wọn bẹ̀ again wọ́n ṣàn wá gbogbo ọ̀nà tí wọ́n á fi pa kéèsì yẹn tá a fi dojú rẹ̀ rú òun ló jẹ́ ká wá síbí báyìí withdraw case afẹ́sẹ̀ kéèsì. ọmọ ni wọ́n yẹn wà láwọn Agodi ló wà bábolo. ìyàgàn òkú ló wà báyìí wọ́n ní wọ́n fẹ́ transfer ẹ̀ lọ kọ́ọ̀tù bá àti mọ̀jọ́ tán ló fẹ́ transfer ẹ̀ lọ bàbá fẹ́ gba òkú lọ́la báyìí. àbúrò ló dúró yìí o tó yẹ ká dúró orú ẹ̀ blessing tó yẹ kán dúró kí bàbá dúró kí ìyá dúró fúnra àbúrò ló gba ọ̀dọ̀ Oríyọmí lọ pé kéèsì yìí àwọn ò ní gbọ́ àwọn ò ní gbà àbúrò ló ń sọ̀rọ̀ tó ń sẹnu fetefete yọmọ kékeré lọmọ tó ń sọ̀rọ̀ yẹn o kì í sọmọ kan tó dàgbà o blessing jùlọ o blessing mọ tó ṣẹlẹ̀ sí mọ́lẹ̀ o àdúrà mọ tó ṣẹlẹ̀ sí mọ́lẹ̀ o òun ló ń gbónu sásásá yìí o òun ló ń gbónu sásásá yìí o ìyá mọ tó ṣẹlẹ̀ sọ́mọ rẹ o àtẹnujẹ ló ń pa wọ́n kú lọ o àwọn ọmọ eléyìí ò ronú tí wọ́n fẹ́ jẹ o ọmọ eléyìí ò ronú àtẹnujẹ o ò ronú tí ó jẹ o ò ronú tí ó jẹ o ó lóun ò gbà ẹjọ́ àwọn ò gbà ẹ̀yin ìyá gbogbo ń bọ̀ lórí ọ̀rọ̀ tiẹ̀ bọ́sẹ̀ ó wá ṣẹlẹ́lẹ́yà wọ́n gbé ẹ lọ patí ọmọ ẹ wà nù mọ́ ọ̀gọ́dẹ̀ lọ́mọ tó nífẹ̀ẹ́
ọlọ́mọ yín onífẹ̀ẹ́ you love the boy, you love that boy, the boy wọ́n bá ń wá olórí burúkú nínú ẹbí yín àti ẹbí àtàrà olóbùkún wọn wọ́n bá fẹ́ fẹ́ràn nínú ọ̀ràn yín kò yẹ kán fẹ́ kankan nínú ọ̀ràn yín tán bá ń gbọ́ orúkọ yín àti bàbá àti ìyá yín tán bá ń gbà àwọn orúkọ ẹbí yín lásán àti ẹbí Wùmí àti ẹbí bàbá Mohbad ìyá Mohbad tán bá ń gbẹ́bí yín yẹ kán máa sún sẹ́yìn fún yín ni ọmọ yín bẹ nínú mọ́ọ̀gì tán ti ń kún lára bí wọ́n ń kún màálù ọmọ yẹn bẹ́ẹ̀ tó jẹ́ pé òtútù burúkú inú bẹ̀ẹ́ náà gbé sí nínú yìnyín tán ti ń da kẹ́míkà sí lára ẹ̀yin sórí burúkú níta ọmọ tí ò tó yín ló ń gbónu ló ń pariwo kiri ọmọ tí ò tó yín ìwọ wá lọ patí bọ́sẹ̀ àwọn olórí burúkú yẹn ń gbé ẹ lọ patí òun lọ jó ní kílọ̀bù òun jó níbi tán ti ń ṣe patí òun jó kiri só lè ṣe ọmọ tí wọn ló wà ní mọ́ọ̀gì kan máa jójú ẹ̀ sí ìwọ ń jíjó òfò òun jíjó yà ẹ ń kọrin kiri ẹ ń ṣẹrin olórí burúkú mo wí fún yín ṣe bẹ́ẹ̀ lẹ́nu mìíràn bẹ́ẹ̀ kọrin ní gbàgbà abẹ́ bẹ́ẹ̀dì ni ó mọ̀ gbé màá sọ fún pé àwọn tó ń jà fún yín wọ́n kéré nínú ayé ẹ̀yin ariwo lásán ni wọ́n pa wọ́n pariwo lásán ni wọ́n lójúnú kẹ́ ẹ kọ́ nígbà 100 times abẹ́ bẹ́ẹ̀dì ni ó mọ̀ wà àfi tẹ́ bá wá justice fún ṣùgbọ́n tẹ́ bá tún wá lẹ́ẹ̀ fi ọmọ yẹn wọ́ owó tí ò wá rí ìdájọ́ òdodo tẹ́ ẹ̀dẹ̀ máa ń tó ṣẹlẹ̀ sí gbogbo owó tẹ́ bá pa lórí ẹ̀ ló máa wọ mi pẹ̀lú bógo ṣe ń jẹ tọ́lọ́run torí ẹ̀sùn àwọn èèyàn wàhálà àwọn èèyàn tí wọ́n ṣe fódìdí oṣù 9 gbogbo tẹ́ bá pa lórí ọmọ yẹn ló máa wọ mi níjọ́ tó bá ti ń rí ìmọ́lẹ̀ tó bá ti ń rí mọ́lẹ̀ padà báyìí gbogbo ẹ̀ pátá ló máa wọlẹ̀ lójú ayé yín ẹ̀ ní sórí rẹ̀ èyí olórí burúkú ẹbí òfò àwa ò ní lè sùn bí àní lè wò ń bí àwa ò ní lè sùn ẹ wà bọ́tà ẹ máa drag àwọn èèyàn tó yẹ kẹ́ ẹ sọ ẹ̀ ní sọ tó bá bí ìyá láyé ẹ̀rẹ́ nínú yín kó wá fèsì mi ẹni ọmọ ológo godmother ẹni ọmọ ológo ya mọ́mẹ́. ó lágbára abẹ́ ti rí i pé mo wí ọ̀nkú ọmọ kékeré ló gbónú yìí o nǹkan tó ọmọ kékeré lọmọ tó lọ sọ́dọ̀ Oríyọmí yìí o ọmọ kékeré yìí o ló gbónú ṣáṣáṣá yìí o. ọmọ yẹn try ọmọ tó kọ́ ni tó gbẹ̀kọ́ ni. ló ń sọ lọ́dọ̀ Oríyọmí pé àwọn ò ní gbà yìí. bẹ́ẹ̀ni. ńgbó lòun ò ní gbà yìí. kí lẹ rí sọ sí ó yẹ gòkè wá ẹni tó bá fẹ́ dá sí kó wá dá sí ṣé bóun lélẹ̀ tẹ́yìn náà rí gbọ́ yìí ó yẹ gòkè wá kẹ́ wá dá sí ọ̀nkú Adébáyọ̀ ẹ̀gbọ́n òsókè Àbáyọ̀mí à ń gbọ́ yín sà. nǹkan tèmi rí dá sí lọ́rọ̀ yẹn ọmọ tó dáa ni ọmọ tó kọ́ tó gbẹ̀kọ́ ni ọmọ tó fojú tí ò rànjú mowó tí ò rànjú mọ́ nǹkan tán ní tó fi ọgbọ́n òye àgbà tó fi ń sọ̀rọ̀ tó fi ń ṣe nǹkan bẹ́ẹ̀mi ṣe rí sí ọ̀rọ̀ ọmọ yẹn nìyẹn ṣé wá rí tìyá yẹn abiyamọ ò gbọ́dọ̀ máa hùwà bẹ́ẹ̀ yẹn ìwọ ni iná jó bí iná ṣe jó ẹ tó ẹ̀tọ́ ẹ láti dìde ibi tí iná gbà ju ẹ̀tọ́ ẹ láti ṣe kò ń ṣerú ọmọ kékeré yìí gangan ló yẹ kó jà fún nǹkan tó ń jà fún yìí ìyá láti jà pátápátá because ọmọ yẹn bá wà nílé ayé ó láti ṣe nǹkan tó ju nǹkan tó nílẹ̀ lọ kò ń ṣe bíi ọmọ kékeré yìí nǹkan tẹ́mi rí sọ sọ́rọ̀ yẹn nìyẹn o ká dúpẹ́ lọ́wọ́ ọmọ tó ní ọpọlọ tó sọ ọ̀rọ̀ tó báyìí tó sọ jáde ó ní mẹ́mórì ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀ nǹkan tẹ́mi rí sọ sí nìyẹn o ẹ ṣé o. thank you abẹ́ẹ̀rí ṣé kírú blessing wá bọ́ta gbogbo ohun tó mọ̀ nípa rẹ̀ tẹ́lẹ̀ kó o náà ebe gbọ́dọ̀ láwọn ilé náà ti lọ sọ́dọ̀ ọlọ́pàá. bẹ́ẹ̀ni. wọ́n ní wọ́n ń lérí. yí pèsè bí lágbájá kú Mohbad kú kinní kan kú ẹ jẹ́ ká fọ̀rọ̀ mọ́ Ọlọ́run ká dáa fún yín. ọmọ ilé ní láyé ó láwọn máa ṣẹjọ́ ni ló yẹ kó wọ́n sọ́dọ̀ Oríyọmí ṣé ìyá Mohbad gbọ́dọ̀ Oríyọmí làbó gbọ́dọ̀ bí tí wọ́n ti wá dájọ́ lọ. so bọ́ta àníyá Mohbad ń lọ patí ẹ̀yin abiyamọ ayé pátí ní gbéyà Mohbad lọ́dún tán tó tẹ́ǹtì tí wọ́n tó àwọn àga sí ní pátí níyà Mohbad ti ń jó ọmọdé wà nínú mọ́ọ̀gì olórí burúkú bọ́sẹ̀ olórí burúkú bọ́sẹ̀ òun ké ọmọ ẹ̀ ń bẹ nínú mọ́ṣúárì ọwọ́ aṣọ pé owó kíná níná wọ́n ti fún owó tó rírí wọ́n ti fún ẹ ọ̀rẹ́dì ṣùgbọ́n yàrá ò jẹ́ ọ́ ìjọ tó bá rí ọmọ yẹn mọ́lẹ̀ lóòótọ́ mọ̀ wípé wọ́n á rí ẹ ní gbogbo wọn fẹ́ lọ sọ̀kò pa ẹ. òkú ọmọ yẹn já ṣèdájọ́. Wùmí tó ń pọ́nlé yẹn ṣé bọ́n ti sọ pé ń fojú ẹ rí màbó ó sì máa nà ẹ́ ṣé bọ́n sì ń dẹ́kọ̀ fọkàn mọ́ òwò lọ́mọ fọwọ́ kàn mọ́. òkú ọmọ yẹn já ṣèdájọ́ lágbára Ọlọ́run because irú nǹkan bẹ́ẹ̀ yẹn ìwọ ìyá ọmọ kò lẹ́tọ̀ọ́ àti ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn
at least ọmọ ẹ wà nù yìnyín ẹ̀tọ́ ẹ láti jẹ́ ká owó ló bí abiyamọ ló pera ẹ ó dẹ̀ máṣọ sọ́rùn ó lọ patí so possible kó máṣọ sọ́rùn kó lọ patí ọmọ yẹn tó bá wà láyé á ṣe nǹkan tó ju inú patí yẹn á ṣe fún ẹ láyé tí wọ́n gan máa jẹ tó máa mú. ẹ sọ̀rọ̀ ni ọmọ tó lọ patí ọmọ tó gba ṣọ́ọ̀pù fún tó ló dá ṣọ́ọ̀pù mẹ́ta ó lọ́mọ yẹn dá ṣọ́ọ̀pù mẹ́ta fún ní 5 million ó ra jẹnẹrétọ̀ ńlá 2 freezer ńlá 3 sọ́mọ ò tí ì ṣe ọmọ ò tí ì ṣe nǹkan ó tún wá promise pé kó wá gba 5 million kó fi rajà sínú ṣọ́ọ̀. ó ṣètò ọmọ gidi kan ò jù bẹ́ẹ̀ yẹn lọ ó ṣe nǹkan tó tọ́ fún ìyá ó ṣe nǹkan tó tọ́ fún ọmọ gidi kan ò jù bẹ́ẹ̀ yẹn lọ ìyá ni kó jókòó kó ronú kó wo nǹkan tó ń ṣe pé nǹkan tóun ń ṣe ṣé nǹkan tó bójú mu ni àbí nǹkan tí ò bójú mu abiyamọ ló pera ẹ̀ ọlọ́run á gbàdúrà wa o. ní bọ́sẹ̀ ń jó dẹ̀ pórí fóònù eléyìí ni mo máa padà sẹ́ndì ẹ̀ síbí ní bọ́sẹ̀ ń jó ẹ bá bó ṣe ń jó ní patí mo ní ẹ gbà mí ará àdúgbò ló ń jó báyìí nínú ẹ̀ ń dùn yẹ́sìkẹ́ nínú ẹ̀ ń dùn ló ń jó báyìí làwọn olórí burúkú tó ń ṣe fídíò fún náà ń ṣe fídíò àwọn ṣẹlẹ́lẹ́yà family ṣẹlẹ́lẹ́yà tẹ́ ẹ̀rọ onú pé tẹ́yìn náà bá jẹ́yìn làbúrò yín bẹnu mọ́ṣúárì sẹ́mọ̀ tí wọ́n mọ̀ gbé ya yín ká béèyàn kan bá ń gbé ya yín ká báwo ni ó ṣe rí lójú ayé yín. èèyàn tó dúró fún irú nǹkan bẹ́ẹ̀ yẹn tó ń ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn rú ọmọ tó kù yẹn tó bá wà láyé ṣé gbẹ̀yìn ìyá yẹn ò ní dáa ni ìgbẹ̀yìn ẹ̀ máa dájú nǹkan tóun gan rò lọ àmọ́ ńgbà tó wà láyé tọmọ kú tínú ẹ̀ ọmọ ẹ̀ wà nù yìnyín tínú ẹ̀ ń dùn tó rò pé nǹkan gidi ló ń ṣe ó ò ṣe nǹkan gidi ọjọ́ ọ̀la ẹ òun ló fi tàfàlà ọjọ́ ọ̀la ẹ ègún ọ̀la ni kò tiẹ̀ ń ṣe nǹkan tó dáa kó wá kú sí nǹkan á máa perú ọmọ tó yẹ kán pè jáde ìyá ẹ kú ẹ jẹ́ ká bá ṣe nǹkan báyìí ká ṣe nǹkan ìsìn ọmọ náà kó wà nù yìnyín ìwọ tí ń gbájọ sọ́run ò ti ń lọ patí ò ti lọ ń jó ní patí irú obìnrin bẹ́ẹ̀ máa ń gbèpè ni abiyamọ bẹ́ẹ̀ máa ń gbèpè ni wọn ń súre fúnru abiyamọ bẹ́ẹ̀ tó ti yé ẹ jẹ́ ká wo nǹkan tá a bá ń ṣe dáadáa ká wò wọ́wọ́ wa dáadáa abiyamọ ò kì í ṣe bẹ́ẹ̀ yẹn I'm sorry to say o I'm sorry to say. àló ń jó báyìí ni wọ́n ṣe kámẹ́rà àní òun gangan ló tún wá bọ́ síbi iwájú kámẹ́rà yẹn ló wá ń jó báyìí mo ní gbogbo yín kàn ṣẹlẹ́lẹ́yà family níyín bí tí náà bá máa bọ̀ wọ́n á bọ́ sínú chọ́ọ̀chì wọ́n máa ṣe báyìí nínú chọ́ọ̀chì ìyá náà kó rẹ̀ sí patí ó ń ṣe báyìí ìyàwó náà mọ́mú kan ó dà kan lẹ́ẹ̀kan lọ sọ́nà yànnà pàjá kan lọ sọ́nà Agége òun náà ń ṣe báyìí níbi kílọ̀bù ó rí pé ṣẹlẹ́lẹ́yà ni Wùmí ṣé bó ti rí ó sì rí bẹ́ẹ̀ lásùmọ́dà pẹ̀lú àwọn ọmọ ìyàwó rẹ̀ méjèèjì ó rí bọ́n ṣe pa sán pa ọkọ wọn ṣé wọ́n sì jàǹbá fọ́kọ wọn ọríwọ́ ó sẹ̀bìlìbírèètì àwọn tó bímọ fún àwọn méjèèjì ìwọ ti mọ́kọ tí o ti pa dànù wọ́n wá máa yí mú sí ọ̀n pàkọ́ olóòbùkú ọmọ ọwọ́ máa ra social media ló mọ̀ rojọ́ lórí burúkú lójoojúmọ́ Mohbad ló sì fàájìnì ẹ̀ ta ló kó bọ Maria tó ń sá fún DNA test mi ò rí irú ẹ̀ rí Maria tó ń sá fún DNA test ọ̀dọ̀ Wùmí mo ti rí Fàájì Mary tó ń sá fún DNA test ọ̀dọ̀ tiẹ̀ mo ti rí wọ́n wá máa rojọ́ òfò wọ́n máa. kí ló ẹ má bínú kí ló ń sá fún DNA test fún because tó bá dára ẹ lójú tó dẹ̀ mọ̀ pé o fọ́kọ o bímọ ẹ̀tọ́ ẹ̀hún láti sá fún DNA test so ó ti fi hàn pé o ti ọmọ tó bí gan o ti ń jẹ́ kán ní àpẹẹrẹ pé òkè o ọmọ yìí ṣàwà láti ẹ̀bí àbáwá kọ àbọ̀mọ́ wa ní ìyẹn ìwọ tó ń sá fún DNA test tó bá guarantee tó mọ̀ pé wọ́n ló bí o ò ní ìdá ti sá fún DNA test DNA test ò ń ṣe nǹkan tó ń pààyàn kò dẹ̀ ń ṣe nǹkan tó ń ṣe kìíní so o ò ní ìdá ti sá fún you have to do it. kí ló dé. ẹ tó jẹ́ pé ọpọlọ wọn ti yòrò ọpọlọ wọn yòrò náà because wọn rẹ́ni bá wọn wí tó bá rẹ́ni bá wí tó bá rẹ́ni bá sọ̀rọ̀ tó bá rẹ́ni tọ́ sọ́nà tí ì ṣe pé bóyá àwọn tó bí gangan ẹni bí kí wọn náà máa ń ba yí ọmọ jẹ́ wọn ò ní máa wúrúwà tó ń wù yẹn. bẹ́ẹ̀ni
bẹ́ẹ̀ni. wọn ò ní máa wúrú wà tán wù yẹn náà ìwà òfò ìwà ìyà ìwà òṣì ẹ̀yin tèmi mo wíire àbí ń wíire ẹ wíire ó o. yá tẹ bá fẹ́ dá sétò ẹ̀ gòkè wá if you want to dá sí come up. People should come up o. Ẹ dá sí nǹkan tó wà nílẹ̀ yìí o. Ọ̀rọ̀ eléyìí ò ń ṣọ̀rọ̀ ẹnìkan. Gbogbo wa náà la máa dá sí. Ẹni tó bá wà nísàlẹ̀ kan wọlé wá kán dá sọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí o. ẹ pé nẹ́tíwọ́ọ̀kì yín ò gbà ẹ kálẹ́ sísà mi ẹ kálẹ́ ẹ kọjọ́ mẹ́ta àdúpẹ́ o tó láfíà lẹ́wà aṣọpẹ́ o. Mo gbọ́ tẹ́nìkan sọ lónìí pé ijọ́ tí Wùmí bá jáde bàbá Mohbad ṣe interview káàkiri ijọ́ tí Wùmí bá jáde pé Wùmí máa gba bílíọ̀n pé mo wá sọ sísàlẹ̀ kọ́mẹ̀tì yẹn kọ́mẹ̀tì lèmi gbé láti ìjọ mẹ́ta mo wá kọ sísàlẹ̀ kọ́mẹ̀tì ṣé bílíọ̀n apààyàn ọ̀gá apààyàn ni àbí bílíọ̀n kí náà fẹ́ kó gbà ìgbé aṣọ pé ta ló pààyàn àwa ò wá nǹkankan mọ́ wọ́n tẹ̀ ń ṣe gbogbo rádaràda wọn ta ni ẹni tó pa Mohbad ẹ̀jẹ̀ pléètì tá a rí nínú pósí ó ti jẹ́ ká mọ̀ ní pé ikú ìyá ni wọ́n pa ọmọ yìí báyìí kẹ́sọ̀n ti tèmi òun ni pé ta lẹni tó pa ọmọ yìí ẹ yọ bọ́ta tí wọn bá ti yọ ẹni tó pa ọmọ yìí bọ́ta wàláhì wọn ní nísìmí ilé ayé wọn tá yóò fi dàlùkẹ́ ọmọ Bẹ́ẹ̀ni. wọn ní nísìmí tí wọ́n bá ta láàárọ̀ wọn ní rí tó lálẹ́ tí wọ́n bá rí ta lálẹ́ wọn ní jèrè ẹ̀ láàárọ̀ tó bá kó kalẹ̀ fọmọ wọn ò ní jèrè ẹ̀ ẹ máa pè padà nítorí kí ni ẹsẹ̀ àmọ́ bí ọmọ yẹn ní wọ̀ wá nínú ni ò wà láàyè ó lè gbádùn kò yé mi Ọlọ́run torí wọ́n ní kí ni ti tèmi àgbádùn kankan báyìí bọ́sẹ̀dé wa mi ti ń jayé kiri bàbá Mohbad bàbá ṣe tiẹ̀ kò tẹ yéèyàn gan ọ̀rọ̀ náà tẹ yéèyàn Wùmí kò ti free kò sí kankan ta ló fẹ́ mú kò sẹ́ni tó lè mú wọ́n wá gbàgbé Ọlọ́run mi nígbà tí Ọlọ́run bá dé tán èmi gbàgbọ́ pé Ọlọ́run bọ̀ wá ṣá wàláhì ìdájọ́ mọ́ dé tó mọ ya gbogbo yàn lẹ́nu àṣebí á jèrè iṣẹ́ ọwọ́ ẹ̀ tó lọ inṣàlá bìkúrí á ti lẹ̀ wàláhì àṣebí á jèrè ọwọ́ ẹ̀ kó tó lọ nítorí ìkà ni wọ́n ṣe àyàfi tí wọ́n bá lè fi ọwọ́ sọ̀yà tí wọ́n lè tẹ́wọ́ síwájú Ọlọ́run pé irú ikú tí Mohbad kú yìí ló wù mí lèmi náà fẹ́ kú ìjọ tí Wùmí bá bọ́ta tó bá sọ bẹ́ẹ̀ wàláhì mo firi mi ìní bùmọ̀ ìní sọ sí ìní kọ́ kọ́mẹ̀tì burúkú sábẹ́ kọ́mẹ̀tì ṣe fún ma Ọlọ́run ìjọ tó bá ti bọ́ta tó bá ti sọ pé irú ikú tí Mohbad promise ìlérí Olúwa ọmọ alọ́ba Joseph irú ikú tó kù yìí irú ikú náà ló wù mí ni mo fẹ́ kú Ọlọ́run o wàláhì jọ́nà báyìí ó free ó tán ìdájọ́ ẹ̀kọ́ lọ kákó fí ẹ̀fọ́ Ọlọ́run pa kọ́lọ́run ṣèdájọ́ fún un nítorí àwọn alágbára tó wà lẹ́yìn ẹsẹ̀ mi ìríwé eléyìí ìgbọ́rí látijọ́ tí mo ti délé ayé mi ìgbọ́rí awágan òkèrè àmọ́ mi ìgbọ́rí wàláhì ó ń yà yàn lẹ́nu pé gbogbo ọ̀nà tá à ń gbé wọn gbà wọ́n kàn ń gbé wa gbà bí ni à ń gbé wọn gbà bí wọ́n ń gbé wa àwọn ẹni tó wá pààyàn wọ́n á rìn free àwọn ẹni tó pààyàn àtẹni tó kọ́va wọn wọ́n ń rìn free wọ́n wá ń sọ ìsọkúsọ ìdájọ́ ń bọ̀ wá o Ọlọ́run mi ń bọ̀ wá o Ọlọ́run justice ń bọ̀ wá o wàláhì Ọlọ́run justice ń bọ̀ wá. Ọlọ́run lọ́ba onídàájọ́. Wàláhì tàlẹ́ sí bẹ́ẹ̀ ni Ọlọ́run lọ́ba onídàájọ́. àyàfi tí wọ́n bá lè bọ́ta gbogbo ẹni tó ń sọ̀pọ̀tà Wùmí kí wọ́n bọ́ta kan sọ pé àdé mi fọwọ́ sọ̀yà sẹ́ pé nítorí ikú burúkú náà pa ọmọ yìí ọmọ wọn kẹ́míkà wọ́n dá kẹ́míkà wọ́n jẹrà ọmọ wọn bù lára ẹ̀dẹ́ ènìyàn ọmọ náà nú mọ́ o. Ó ga o ó ṣàánú. àwọn ẹbí ṣe fàájì kà ẹni tó bá dẹ̀ bọ́ta ní tó bá sọ fún wọn pé kán mú tí wọ́n bá mú bẹ́ẹ̀ ń jà fọ́mọ bàbá ń jà fọ́mọ ṣé ẹ̀yin sàlẹ̀ lọ rè mú tẹ́ fi ṣe autopsy fúnra yín tó bá yẹ lómi lẹ̀ lọ mú wọn lè ṣe é kọ́ jẹ́ pé lámbà wọn mú wá fún yín o ẹ má jọ fún wa lámbà à ń retí o ẹ jẹ́ kó n tó dáa nìkan gbé wá fún wa o ẹ dákun n tó dáa nìkan mú wá fún wa o àfẹ́ lámbà yé o bẹ́ẹ̀ mi ṣe wà in trust anybody. bẹ́ẹ̀ni. in trust anybody o ẹni tí ò bá tẹ́ lọ́rùn ni kó wá ibi tí ó lọ kú sí
kò sí tó kọ ọ̀rọ̀ lórí. yẹn Sister ọ̀rọ̀ Teni, yẹn ń wọ́n ní dúdú wọ́n pe nọ́ọ̀sì, wọ́n pe something like this. Wọ́n fi evidence dà. Ṣé gbogbo ẹ̀jẹ̀ plenty tarí nínú casket yìí? Ṣé kò tó evidence ní Ọlọ́run o? kò yé mi kò tí ì tẹ ọ̀rọ̀ yẹn ń evidence. ṣe ló Kátẹ̀ dàbí tí yọ ọ̀rọ̀ pé bàbá rí ìpawọ́pọ̀ ẹ̀jẹ̀ lára Dúfẹ́. ṣé ìpawọ́pọ̀ Ìyábọ̀ ìdílé náà ti sọ fún wọn pé inú ilé ló kú sí kò tún sí evidence nìyẹn. Ṣé báwọn níta ló kú sí wọn ní dédé aago 2 ọ̀sán ló kú ọlọ́pàá dẹ̀ ní nọ́ọ̀sì débẹ̀ ní bíi 2:30 lọ́lọ́pàá ló dé ẹ̀dẹ̀ ní Mohbad ti kú ní nǹkan bíi 2 ọ̀sán ẹni mọ̀lẹ́ ti kú ní 2 ọ̀sán aago 2 ọ̀sán ló kú nọ́ọ̀sì ọlọ́pàá dẹ̀ ní nọ́ọ̀sì dé ní 2:30 ọ̀sán lẹ́mí pé ìmọ̀lẹ́ ti kú kí nọ́ọ̀sì tó dé ẹ̀ẹ́dẹ̀ tí rẹ́ rí. Ọmọ yẹn ti kú láti Sunday to Monday. Ọmọ yẹn ti kú láti alẹ́ Sunday òwú ọ̀gànjọ́ Monday mọ́júmọ́ Sunday ni ọmọ yẹn ti kú. Wàláhì ó sú ọ̀gàn 100%. Òwú Sunday mọ́júmọ́ Monday ni ọmọ yẹn ti kú. Ìjà tí wọ́n jà wọlé yẹn tọ́mọ yẹn fi lọ sùn yẹn wọ́n gun pa ni. Evidence tẹ̀ wà evidence tó wà ó pọ̀ jaburata wọn ò fẹ́ ṣiṣẹ́ ni ẹni tó ń cover alágbára tó ń cover wọn náà ló ń cover wọn ló ń tẹ̀ wọ́n mọ́lẹ̀ ṣùgbọ́n alágbára kan wà tó ju gbogbo alágbára lọ òun ni Ọlọ́run mi tèmi sì tí mo sì mà ní pé ń bọ̀ wá Ọlọ́run ń bọ̀ wá ó fẹ́ dé ká bẹ́ẹ̀ ni inshallah. Thank you Adejoke, you are welcome. Àti wí ìta wí inú èmi lọlé bíyá ìta ṣètò ókè ń gbà ìyá wa àti ẹ ṣé parí o ìpè. ẹ ṣé o a Thank you tún so máa much pàdé láyọ̀ àtàlàfíà Babayomi ẹ ṣeun ẹ ṣeun máa Ọlọ́run bẹ́ẹ̀ ni Ọlọ́run wà bẹ́ẹ̀ ni o Ọlọ́run ẹ wà ṣé mo ẹ ṣe wá tún pàdé láyọ̀ inshallah á pàdé a ayọ̀ nífà sọtán pẹ̀lú ògo Ọlọ́run inshallah àṣẹ inshallah bí kúdí àti láì inshallah. Ọlọ́run àwọn gbogbo alọ́kàn ò wà láyì wàláyé àkíṣe bí mo bá dà mọ́ bì kan ṣùgbọ́n kí ni kíni yìí ń jóyàn nú ọkàn. evidence tí ọlọ́pàá tó fẹ́ kán gbé jáde evidence wo lọlọ́pàá tó fẹ́ kí wọ́n gbé jáde evidence wo lọlọ́pàá fẹ́ kán gbé jáde kò sí kò sí o kò sí evidence tí wọ́n ti gbé jáde tán. Ọlọ́run ló máa ṣàṣojú gbogbo ẹ̀ Ọlọ́run á yanjú gbogbo ẹ̀ lágbára Ọlọ́run ibi tí wọ́n fi gbogbo àṣírí pamọ́ sí Ọlọ́run á tú gbogbo ẹ̀ jáde láṣẹ Ọlọ́run gbogbo ẹ̀ á jáde lágbára Ọlọ́run ẹ ṣeun ìyá wa ẹ Thank you ṣeun so much. yes ma ẹ ṣé o. yes ma Bye bye for now ẹ̀yin èèyàn wa orí bye yín náà o yes ma thanks ó for dà joining. yes Ẹ ma subscribe sí YouTube channel mi Tenny Ọmọ Ológo ẹ bá ń follow mi lórí Facebook ẹ follow mi lórí TikTok ẹ follow mi lórí Instagram Tenny sí Ọmọ wàhálà Ológo ìyá all over. yes ma Bye for now ó dà ká wá change sí matchmaking ẹ jẹ́ a yes lọ ma sí ìṣẹ́jú méjì ìṣẹ́jú yes ma márùn-ún ká wá wá sórí matchmaking kò sí ká wá wàhálà wá sí ìyá mi matchmaking jẹ́ ń gbé kọ́ọ̀lì kí n tó máa lọ. Hello okay kọ́là hello David hello David àgbóyin ẹ gbóhùn sókè o hello nẹ́tíwọ́ọ̀kì yín ò dáa mo ń gbọ́ yín bọ̀ nẹ́tíwọ́ọ̀kì yín ò dáa nẹ́tíwọ́ọ̀kì yín ń bírèkì jàre nẹ́tíwọ́ọ̀kì yín ò dáa ó ń bírèkì kò dáa rárá sẹ́ ó ń nẹ́tíwọ̀kì yẹn ò bírèkì. dáa nẹ́tíwọ̀kì yẹn ò dáa All right. okay Thank you so much ẹ̀yin tèmi lórí Facebook ẹ bá wa share rẹ̀ kẹ́ follow wa ẹ̀yin tí wọ́n ń TikTok ẹ bá wa subscribe sí channel wa thank you so much everybody thank you God bless you wọ́n ti kọ́ lẹ́yìn tó bá pé bẹ́ẹ̀ ni mẹ́rin tó bá ti jẹrun bẹ́ẹ̀ ni o wọn kúkú fẹ́ ká sọ̀rọ̀ mọ́ ìyálà ìyá yín ò dẹ̀ lè sọ̀tọ̀ fún mi ìyálà ìyá yín ò lè sọ̀tọ̀ fún mi lórí ìyá yìí gan pàápàá wọn fẹ́ kí n sọ̀rọ̀ mọ́ ni ìyálà ìyá pé wọn ò lè drag mi ìyálà láíláí ìyá wọn ò dẹ̀ lè stop mi bẹ́ẹ̀ ni láíláí ìyálà ìyá wọn ni mo sọ kò sí ìyálà ìyá anybody yín tó lè stop mi wọn jẹ́ kí n gbádùn ètò mi wọ́n ń da ètò mi láàmú ayé yín máa dààmú ni
ẹ já lọ sinmi 5 minutes ká wá padà wá sórí matchmaking darí ok o. torí àwọn èèyàn mi wọ́n ti ń bá mi fà kí n tó máa lọ mo ti gbàgbé mo ní ìdí èèyàn mẹ́ta mo ní ìdí èèyàn tó bá ní fibroid ok mo fẹ́ ṣe give away fún ẹni tó bá ní stroke tẹ́ bá lẹ́ni tó ní stroke yẹn dẹ̀ gbóná mo ní ẹni tó bá ní stroke tàbí tó bá ní fibroid mo fẹ́ fún ẹni yẹn níṣẹ́ lọ́fẹ̀ẹ́ mi ò ní gbowó lọ́wọ́ ẹ̀ a fẹ́ fún ní nǹkan yẹn lọ́fẹ̀ẹ́ give away ni wọ́n máa wá tọ́jú ẹni yẹn wọ́n máa tọ́jú ẹni yẹn wọ́n máa wá tọ́jú ẹ̀ ẹni tó bá ní stroke ẹ pè mí sórí nọ́mbà mi tó bá léèyàn tó ní stroke bóyá tó rí pé ó ti ní stroke ìbá ṣe ìyá ẹ̀ bá ṣe bàbá ẹ̀ tàbí tó jẹ́ pé o ní fibroid tí fibroid ẹ̀ dẹ̀ ti pẹ́ lára ẹ̀ bóyá tó ní kó o lọ sọ operation sí no pè mí mo ti gbàgbé tó kọ́ mo fẹ́ gba ìpolówó ọjà kan tó dẹ̀ gbóná díẹ̀ bọ̀ èmi máa fẹ́ kán kọ́kọ́ ṣiṣẹ́ lára èèyàn náà kán kọ́kọ́ lọ lo nǹkan yẹn kán kọ́kọ́ lò fún yàn tí n bá wá rí i pé ó ṣiṣẹ́ màá bá wọn polówó ẹ̀ so wọ́n dẹ̀ ní pé kí n lọ wá àyàn wá fúnra mi kí n fún wọn léèyàn 2 sí 3 ẹni tó bá ní fibroid ẹni tó bá dẹ̀ ní kí náà ń porúkọ rẹ̀ tó bá ní stroke tó dẹ̀ jẹ́ akọ tó ti pẹ́ lára ẹni yẹn wọ́n láwọn máa wò wọ́n sàn lọ́fẹ̀ẹ́ láì ní gbowó so tó o bá ní contact mi sórí +4474 66694918 tó bá mọ̀ pé bóyá o lẹ́ni tó ní stroke tàbí tó ní fibroid contact mi sórí +4474 66694918 ẹ contact mi láti wá kó tó di kí oṣù tó parí today is 27 kó tó di on the 30 mo fẹ́ kẹ́ ẹ kàn sí mi so that kí wọ́n lọ ṣètọ́jú ẹni yẹn èmi fúnra mi torí èmi kàn déédéé gbà polówó ọjà mo fẹ́ wò bóyá ó ṣiṣẹ́ bóyá kò ṣiṣẹ́ èmi ò kàn lè má déédéé kán máa sọ pé ọjà tó bá mọ̀ polówó kò ṣiṣẹ́ mo níbẹ̀rù Ọlọ́run lọ́kàn mi wọ́n wá ní kí n lọ wá àyàn wá fúnra mi so ìwọ tó bá mọ̀ pé o ní mi lẹ́ni tó ní stroke tàbí fibroid tó bá yẹ pé wọ́n mọ̀ pé o ní fibroid yẹn tó dẹ̀ mọ̀ pé ó wà lára ẹ tó ò lówó tó bẹ́ẹ̀ fi suppression ẹ̀ wọ́n ò ní suppression fún ẹ wọ́n láwọn ò suppression bọ̀ tán ní àwọn tó máa lò fún ẹ tó máa fi jẹ́ kó jáde tó dẹ̀ máa ṣiṣẹ́ àti ẹni tó bá ní stroke ìkẹta ẹjọ́ mà ẹ má bínú mo ní ẹni tó bá ní stroke yẹn ṣé wọ́n máa bá ṣe ń lè ní. ẹ tó bá wà nílẹ̀ pé wọ́n lè má lè gbé wá bọ̀ tó bá máa gbẹ̀yìn lẹ́ máa sanwó mọ́tò wọn bí èmi bá ṣe rí sí bọ̀ wọ́n máa ṣiṣẹ́ yẹn fún wọn lọ́fẹ̀ẹ́ wọ́n wá ìpẹ́ ní mọ́tò ẹ̀yin lè lọ gbé wọn níbi tán bá wà wọ́n wà tọ́jú wọn lé torí wọn tún ní wá tọ́jú yín lọ́fẹ̀ẹ́ ní nǹkan tán gbowó sí kẹ́tọ́ máa ní kẹ́tọ́ sanwó mọ́tò tàbí tẹ́ bá ti wá mọ̀ pé ẹ̀ lè gbé wọn lọ sọ́dọ̀ wọn ẹ̀ sanwó mọ́tò wọn wá tàbí kẹ́ ẹ lọ gbé wọn fúnra yín kẹ́ ẹ drive wọn wá lé bọ̀ ìwọ tó bá ní fibroid lè wọ mọ́tò lọ torí stroke ní nǹkan téèyàn ò lè mọ gbéyàn dìgbàdìgbà bọ̀ fibroid ó sì lè rìn o lè lọ síbẹ̀ bí ọ́fíìsì wọn kán tọ́jú ẹ kó o rí fúnra rẹ you get it so tó bá mọ̀ pé o ní fibroid o lẹ́ni tó ní fibroid tàbí tó ní stroke mo ní ìdèyàn 3 tí wọ́n máa ṣètọ́jú ẹ kàn sórí +4474 66694918 ẹ pè mí sórí nọ́mbà mi so wọ́n máa tọ́jú yín. ẹ ṣé gan ma. God bless you everybody. Bye for now. Ire o ẹ pàdé mi padà láàrin 10 minutes to 15 minutes. Okay ma. Ẹ ṣé ma. Ká wá bẹ̀rẹ̀ sórí matchmaking. Ire o. Bye bye. Ẹ jẹ́ kí mọ́mì yín sinmi díẹ̀. Ìwà ayé mọ́ yà lásìkò yìí. Yóò wá.